lórí àìsàn yẹn náà mo sin ọmọ tó ti pọ̀ ọmọ ọdún 4 ọmọ yẹn ni mo bá ṣeré last kí n tó lọ travel tí mo ń lọ ọ̀gá tó kọ́ lúkúlúkú iṣẹ́ náà ló kọ́ Jídé Kòsọ́kọ́ iṣẹ́. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lórúkọ bíi kọ́mẹ́ntì pé ńgbà tó kú inú wọn ń dùn gbà náà ni. Yes, tí àwa mọ̀ tá a mọ gbogbo nǹkan tí wọ́n sọ nígbà náà. bí ìgbà tó pé bọ́n ṣe wà láyé tán pàfọ́ọ̀mù yẹn ó ń dín wọn, kì í ṣe pé bí ìgbà ó ń dín wọn lọ́wọ́ ni. pé gbogbo APC ẹ mọ̀ pé mo bínú sọ̀rọ̀ ńgbà yẹn ẹ má wọrí o bàbá náà ló máa wọlé o but ẹ jíṣẹ́ tí mò ń sọ yìí fún wọn. ẹ kí àwọn aráalé kí. gbogbo ẹ̀yin aráalé ẹ̀yin tẹ́ ẹ máa tún bú mi lórí tí mo sọ àtẹ̀yin tẹ́ ẹ máa yìn mí gbogbo yín ni mo kí. Bàbá want money bí bàbá ẹ ò bá ní want money ní kó lọ kú dànù kó ṣiṣẹ́ kó má jèrè ẹ̀. Ìwọ tó dẹ̀ fẹ́ bú mi tó fẹ́ ṣépè ìwọ̀nba tó bá lè forí gbé ní kó ṣẹ́ o tó bá lọ ṣẹ́ ìtò wúwo ọrùn máa wà àwọn bàbá ẹ̀ ń lé o. Eléyìí ò ń ṣeré ibi tí mo bá dé yìí ò ń ṣeré o. Take time before you talk before you comment. Àpín ni òṣà ti sọ̀rọ̀. Kò ṣeré mbẹ́ o. Kò ṣeré o. Má rò pé o wà nílé ọ̀run ò lè wọ̀ ẹ́ o lè sùn lé kọ́rùn wọ̀ ẹ́ o. To another edition of Unscripted with Jeff Owolewa. Lórí ètò lẹ́nìí ṣe dáadáa ni mo bá yín. Àlejò tí mo gbé wá lẹ́nìí yìí ẹja ńlá ni because he is an actor, he is one of our great veterans in the industry. Join me as I welcome Alápinni Òòṣà. Ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ kí àwọn aráalé. Mo kí gbogbo aráalé pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ wà níta ẹ̀yin tẹ́ wà nulẹ̀ ẹ̀yin tẹ́ wà lọ́jà ẹ̀yin tẹ́ wà níbi iṣẹ́ ẹ̀yin tẹ́ wà ní òkè òkun pátápátá mo ní salamu alaikum warahmatulahi ta'ala wabarakatu gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ Christian hallelujah o ẹ̀yin bàbá wa nígbà wáṣẹ̀ àbọ̀rú àbọ̀yè bọ́ ṣiṣẹ́ o orúkọ mi ní Gani Onafiu gbogbo ayé mọ̀ mí sí Alápinni Òòṣà ikú lódò ọmọ akú lómi ó kú sílé tán ó dàpọ̀ gbogbo sùn wọ́n ṣe bí kúkú ló kú ìgánmọ́dé ọmọ àfẹlẹ̀jà ọlọ́kọ̀ níṣẹ́rí moje mo kì í pé ẹ kú kalẹ̀ ńbẹ̀. Ó ní agbára gẹ́gẹ́ bó ṣe sọ fún yín pé ẹja ńlá ni mo gbé wá sí orí ètò lẹ́nìí. Bàbá wa Alápinni ẹ jọ̀ọ́ ẹ fún wa ní brief background yín a little bit. Ńgbà wo gangan ni ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Ibo la bí yín sí? Ta lọ̀gá yín níbi iṣẹ́ tíátà? Ìlú Èkó yìí ni wọ́n bí mi sí. Wọ́n bí mi sí Agége, Ṣàngó Agége. Ibẹ̀ ni wọ́n bí mi sí. Nígbà tí à ń gbọ́jú bọ̀ díẹ̀díẹ̀ àwọn background mi jẹ́ Muslim especially ìyá tí ó bí mi. Nígbà tá à ń gbọ́njú bọ̀ lóòótọ́ oníṣègùn ni bàbá tó bí mi òun gangan ni Àwórì ìyẹn mo ṣe sọ pé ọmọ ìlú Èkó ni mí ẹ rí bí mo ṣe kíra mi lẹ́ẹ̀kan ìran Àwórì náà ń kì bẹ́ẹ̀ ọlọ́kọ̀ níṣẹ́rí mo jẹ́ ọmọ wájú ọlọ́kọ̀ tí sowó ẹ̀ǹkùlé ọlọ́kọ̀ tí ṣèjìgbà ìlẹ̀kẹ̀. Ìyá tó bí mi wá láti ilẹ̀ àwọn Tápà lọ́hùn. Sanlọ́gọ́ máa fọ̀gọ́ mi yọ ìsá olújì máa fèjì ọ̀gàn fún mọ̀gàmọ̀gà ọmọ Tápà lè ń pe Olúbísí ọmọ ẹranko yáyó ẹ mọ̀ pé àwọn yẹn nífẹ̀ẹ́ Islam púpọ̀. Mo lọ sí ilé kéwú mo lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Kánò ilẹ̀ Haúsá lọ́hùn gbàtà parí àpadà wá sékòó padà èmi ò láǹfààní àti tẹ̀síwájú mọ́ kì í sówó àti rán mi ní òsì ohun tó wà lọ́kàn mi ní òjẹ́ torí mo nífẹ̀ẹ́ eré púpọ̀ ṣùgbọ́n tí mo padà sí Èkó láti ibi ẹ̀kọ́ yẹn àwa náà wá ní ká kóra wa jọ gẹ́gẹ́ bá ṣe máa wà àwọn bàbá wa nù tẹlifíṣàn nù kankan a máa wá di aṣọ síkùn a máa káàkiri pátí àná wa ló ń jẹ
ìtàn bá jẹ kù a máa tún kó àbá yẹn lọ́ràn yìí àmọ́ ńgbà tó yá mo wò pé mo nífẹ̀ẹ́ àti kẹ́kọ̀ọ́ ìsì mo lọ darapọ̀ mọ́ bàbá wa late Akin Ògúngbè kí àwòrere wa jẹ nímọ̀ rẹ̀ àṣẹ. fún ìgbà díẹ̀ pẹ̀lú wọn náà ó wò pé kò tí ì tẹ́ mi lọ́rùn ní tí mò ń fẹ́ gangan mo tún fi àǹfààní yẹn mo tún lọ darapọ̀ mọ́ bàbá wa late Ray Èyíwùnmí káwòrere tiwọn náà wá jẹ nímọ̀ rẹ̀ àṣẹ. ibẹ̀ la wà títí tí a fi gba ìyọ̀ǹda táwa náà fi dá dúró àtìgbà náà la dẹ̀ ti ń kópa lọ títí dìsìn alápinni òṣìṣẹ́ mi tayọ iṣẹ́ eré. ẹ̀yin tí wà nílé ẹ ṣáà ti gbọ́ bí ó ṣe lọ náà bàbá gbogbo wa la mọ̀ pé according to Yorùbá alápinni òòṣà is one of the biggest hierarchy ní tó ní ṣe pẹ̀lú egungun àwọn ọ̀jẹ̀ ṣé ẹ tàn mọ́ àwọn fámílì ọ̀jẹ̀ ni àbí báwo ni orúkọ alápinni yẹn gangan ṣe jẹyọ tó fi wá di pé òun gangan ni ó fún yín ní òkìkí torúkọ yẹn wá di gbajúgbajà. alápinni yẹn lóòótọ́ orúkọ oyè tí wọ́n ń jẹ nínú orò lémi ni ọmọ eléégún ni mí egúngún àti orò ni wọ́n ń sìn nídìílé bàbá mi àmọ́ kì í ṣe yẹn ni ó fún èmi lórúkọ èmi ò ròyìn àwọn mo rántí ní early 84 tí mo bá ọ̀gá mi lọ ìrìn àjò tọ̀ torí lẹ́yìn tí mo ti kú òǹbẹ̀ tí Ray Èyíwùnmí bá tún fẹ́ lọ ìrìn àjò tọ̀ wọ́n máa pè mí àtúnjọ máa lọ ni. ìgbà tí mo dé s'Èkó padà ọ̀rẹ́ mi kan à ń pè ní Adéìtàn Theatre Group òun náà ti jọlọ ní pè báyìí àjọ wà ní Agége yẹn ni òun ló wá pè mí pé ẹnìkan máa wà tí ó lóun fẹ́ ṣeré kan sí tẹlifíṣàn NTA 7 nígbà wọ́n máa ń fún wọn ní program 2 hours wọ́n ń pè ní special program àwọn eléré tí wọ́n bá dẹ̀ rí eré gbà ní tẹlifíṣàn gbà náà akọ́ṣẹ́ ni wọ́n ṣe o wọ́n á fẹ́ ya eré kan onídìí èrò tó pọ̀ ńbẹ̀ ọ̀rẹ́ mi wá ní kí n jájọ ṣeré lọ ká lọ bá a ṣe máa wò pé mi kúkú gbé nǹkan kan dání nígbà mo ti dé náà àwa wá sí Alágbàdo ẹni tí mo ń perí yẹn ní Mọ̀súrù Fálà Ọbádínà tí gbogbo ayé mọ̀ sí Igi Ńlá òun ló ní eré tí mò ń sọ yìí ṣùgbọ́n tá a débẹ̀ àwọn actor wọn actress wọn wọ́n ti pé cast wọn gbogbo ẹ̀ ti pé ìgbà tán try wa wò níbi ọ̀rọ̀ olóyè dé inú wọn dùn olóyè láàfin ló ń fẹ́ kémi náà ṣe ìgbà yẹn ọ̀tún òsì kíní kankan la máa ń yàn ní láàfin wọ́n ti yan gbogbo yẹn àkọlé eré yẹn ní Baṣọ̀run Takú wọ́n wà ní olóyè dẹ̀ la fẹ́ kẹ́ bá ṣe orúkọ wo la wá fẹ́ pè yín olóyè wo la fẹ́ pè yín o mo kàn sọ fún ọ ni mo ní mama jẹ́ Alápinni wọ́n ní Alápinni mo ní yes Alápinni mo ní oyè ńlá ni ní ààfin Ọ̀yọ́ tó jẹ́ special kínní ni mo ní yàtọ̀ sí àwọn eléégún náà oyè tó pẹ̀kun ni Alápinni láàrin pẹ̀kun àwọn ọba nígbò rẹ̀ mọ oyè lẹ́yọ̀ mo ní oyè ńlá ni wọ́n dẹ̀ accept ẹ̀ inú eré yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ Alápinni nígbà tí mi ò dẹ̀ lọ ibì kankan akàndẹ̀jọ́ wa àjọ kópa pẹ̀lú Fálà Igi Ńlá ẹni eré Alápinni. Torí Alápinni yẹn ìkan lára àwọn Ọ̀yọ́mèsì náà ni oyè Alápinni yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ mo ń sọ nítorí àwọn tí wọ́n mọ̀ ẹ̀sà ní industry wa yìí àwọn oríṣiríṣi nǹkan tó ti ṣẹlẹ̀ ní táyìn tẹ́yìn bẹ̀rẹ̀ ńgbà yẹn
torí táìmù yẹn ẹni tí kò bá ní akíkanjú tí kò bá ní talent kò lè rí róòlù gbà kò dàbí ìsìn tí gbogbo ẹ ti di yẹlẹyẹlẹ as a matter of fact ara àwọn tá tún bá sọ̀rọ̀ tó jẹ́ àgbààgbà bíi tiyín wọ́n jẹ́ kó yé wa pé èèyàn méjì ńgbà míì ọmọ máa du the same cast ẹni tó bá wá èèyàn mẹ́rin márùn-ún pàápàá ẹni tó bá wá perform better ló máa ṣe cast yẹn now látìgbà tẹ́ ti ń ba bọ̀ yẹn tọ́lọ́run ti tógo yín ti buyọ̀ látìgbà yẹn a mọ̀ pé skills yín talent yín àwọn training tẹ́ ti gbà òun ló jẹ́ kẹ́ ti remain títí di time yìí now ibi tí mo ń gbé question yìí lọ ni pé ayé ti dáyé big screen ó ti dáyé cinema àti ń wo Netflix àti ń wo Amazon a wá rí yín nínú one of the biggest films tó jáde ní gbogbo Africa 7 Doors ẹ wà lára àwọn main cast nínú fíìmù yẹn àwọn olóyìnbó máa ní pé that is very very big that was very very big báwo ni casting yẹn ṣe jẹ́ tí because àwọn tó ń ṣe kárátà babaláwo yẹn pọ̀ tó fi di pé Fẹ́mi Adébáyọ̀ one of the most outstanding icons ta ní báyìí yes tó fi cast yín báwo ló ṣe jẹ́ then ẹlẹ́kejì bẹ́ẹ̀ ni pé kí ni experience yín ìrírí yín lórí set yẹn because set yẹn ṣe set lásán set tó lágbára tó lámìlaka ni torí pé fíìmù yẹn ló fún Fẹ́mi Adébáyọ̀ ní best actor ní AMVCA báwo ni experience yẹn ṣe jẹ́ lórí set yẹn. gbogbo ẹ̀ náà a máa dúpẹ́ fọlọ́run ni nísìnyí tí gbogbo ẹ̀ ti di wọ́ọ̀lù ńkọlù yẹn ó ti rọrùn eré ti rọrùn nísìnyí ṣe mọ̀ pé àwọn èèyàn nísìnyí tán bá bí èèyàn bá kọ ìtàn ẹ̀ tó fẹ́ ya sinimá inú sinimá míì ló ti máa lọ mú káàsì tó bá ti rí pé òun kọ sórí tó fẹ́ jọ mọ́ nǹkan kan tó bá ti lọ wọnú fíìmù àwọn àgbà Sùrájù ó ṣe nǹkan báyìí nínú kinní yẹn ó yẹ kó lè bá wa ṣe ibí náà ibẹ̀ làwọn èèyàn wa ti mú káàsì nísìn àyè audition ò fi bẹ́ẹ̀ pọ̀ lọ títí mọ́ so àti pé ẹni tó kọ ìtàn ẹ̀ tóun náà dẹ̀ jẹ́ a lè pe ọjọ́ orí àgbà ọ̀jẹ̀ nínú eléré ni Fẹ́mi Adébáyọ̀ jẹ́ nítorí pé a bí sínú ẹ̀ ni ẹ̀jẹ̀ tí ó ń ṣàn ní ara eléré tá a fi ń sọ pé eléré leléyìí ló wà lára ẹ̀ ọ̀tọ̀ ni acting ọ̀tọ̀ ni blood acting ẹni tí a bá ti fún ní ẹ̀jẹ̀ nǹkan kan gbogbo tó bá ń ṣe ìrọ̀rùn ló máa jẹ́ ṣùgbọ́n ẹni tá a bá fi tipátì lè kọ́ ní nǹkan kan ó sì máa yàtọ̀ náà pé akọ eléyìí ni kì í ṣe ń tá a fi ràn challenges wà nínú 7 Doors ṣùgbọ́n èmi ò ríro ń tèmi torí mo wà pé Ọlọ́run lọ́ba tó ń bá ẹ̀dá ṣe nǹkan so èmi dẹ̀ máa ń dunnú sí ìtàn tó bá wúwo náà bí irú àwọn ìtàn bẹ́ẹ̀ yẹn àti irú ààyè tí wọ́n wí yẹn tí n bá ti gbọ́ gbogbo ara mi ló máa ń kó sínú ẹ̀ mo rántí pé táìmù kan wà tí a fẹ́ ya sí nǹkan mo dẹ̀ ní èlítú iṣu lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ wá tí n bá dẹ̀ wá wọn ti àrèjì gbogbo bẹ̀ yẹn wọn ò ní lè ṣe nǹkan kan ní ọjọ́ yẹn mọ́. tí wọn bá rí kárátà yẹn. yes bẹ́ẹ̀ tí wọ́n nígbà tó yá Fẹ́mi ní òkè kí n máa lọ kí n lọ yanjú nǹkan kan yẹn so èmi náà dẹ̀ dá papọ̀ mọ́ pa gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run fi òye iṣẹ́ òun náà yé díẹ̀ mo ló yá lórí ìdúró kẹrẹ iye a máa yàtọ̀ sí 6 lórí ìdúró bàbá ṣe ń lọ là ń bọ̀ kábàárẹ̀ tí ń bọ̀ yẹn náà la máa deliver àwọn ọ̀rọ̀ tó wà ńbẹ̀ tó ọ̀rọ̀ yẹn ló ń bá ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù ńbẹ̀ pé àdúró nǹkan tí ẹ fẹ́ kó sórí yìí pẹ̀lú nǹkan tí ẹ tún ní rò mọ́ Ọlọ́run ọba ló lọ́pọlọ wa ẹ̀jẹ̀ àṣẹ àdẹ̀ṣe Ọlọ́run ọba bá fi àlùbáríkà sí irú àwọn róò tèmi máa ń fẹ́ nìyẹn róò tó lè fún mi ní challenge nínú acting so n tèmi máa ń fẹ́ nìyẹn kémi náà dojú kọ káàtì ẹ̀ wò ná bí mi bá dẹ̀ ń act lọ I don't believe that I'm acting so tí n bá ti kó aṣọ eré wọ̀ n tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ reality ló ń ṣẹlẹ̀ lójú tèmi. ẹ ti wọnú kárátà yẹn tán nìyẹn.
reality ló ń ṣẹlẹ̀ so adé láti ṣe bẹ́ẹ̀ kọ́lọ́run abá àlùbáríkà sọ ọlọ́run ló ní àlùbáríkà. àmín. Seven Door ìtàn tó wúwo ni tí gbogbo àwọn actor bẹ̀ tán di díẹ̀díẹ̀ mú láàyè bẹ̀ náà dẹ̀ mọ̀ pé táwọn bá ti tó bá ti dé oko yẹn ló ti gbà tèmi ti dóko yẹn lèmi ti mọ̀ pé mo lọ ṣiṣẹ́ kò sí nǹkan kan mi ta fẹ́ rò tayọ iṣẹ́ yẹn mọ́ so bíbẹ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. Okay, now tí àwọn actors míì tán bá jẹ́ actor jàǹkànjàǹkàn bíi títí tí wọ́n bá gbarú àwọn script bẹ́ẹ̀ ṣe sọ títí Seven Doors yẹn big script big film tí wọ́n bá wọ inú character yẹn tán ẹ̀ dẹ̀ ti sọ́nsìn pé tẹ́ bá ti débẹ̀ tẹ́ bá ti wọ character yẹn ẹ̀ ti wọ̀ nìyẹn tẹ́ bá wọ character ẹlòmíà ni ó máa ń tèkì ọjọ́ kan ọjọ́ méjì lẹ́yìn ìgbà táwọn bá ti délé o láti kúrò nínú character táwọn lọ ṣe yẹn bí tí character yẹn máa ń ní agbára dé tẹ́yìn bá wọ character tó lágbára gan ó máa ń tèkì how many hours how many days kó tó di pé ẹ kúrò nínú àwọn character yẹn. tí n bá ti kú òǹbẹ mo ti kú òǹbẹ ni ẹ bá ti parí iṣẹ́ mo ti múra de character mi kò sí nǹkan kan tá a fẹ́ rò nípa nǹkan tá a bá ti ṣe sẹ́yìn mọ́ àwọn èèyàn dẹ̀ ní kán bá wa wò pé bóyá ṣáà gbìyànjú gbà tá a bá wà nínú ẹ̀ la gbọ́dọ̀ kó sára bá a ṣe máa kó òǹbẹ ká tún wá kó sára tán sáà ni máa hùwà mí ń ta lójú àwọn èèyàn mi. So tèmi bá ti débi iṣẹ́ kárátà yẹn máa wà ní gbogbo ara èmi kẹrẹ mi ò kí n ka script tí wọ́n bá send the script sí mi. báwo lẹ irú títí Seven Doors yẹn ka script yẹn. tí n bá ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn máa wá wọn á kó script wa tá a bá ti fẹ́ ṣe wọ́n dẹ̀ máa kà á fún wa ń bẹ̀ máa ń sọ fẹ́ni tó fẹ́ ka dialogue pé kó máa kà á kí n máa gbọ́ ni mi ò kí ń gbà dání ó máa take me ní time tí n bá ń gbà dání. So tọ́mà tí wàá kà fún yín bẹ́ẹ̀ yẹn ti gbé gbogbo ẹ̀ sórí bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run máa fún wa ṣe tábà ti lóya tábà ti kà lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan a máa béèrè lọ́wọ́ ẹni tájọ fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ mí nínú àwọn ọmọ wa gan tájọ ń ṣiṣẹ́ ní ìsìn tábà ti sọ tó ti kà máa sọ pé ó yá ni sọ Ọlọ́run dẹ̀ máa ń bá wa ṣe. But irú Seven Doors yẹn mo ṣe ń play Seven Doors yẹn as a yardstick torí torí fíìmù yẹn ó lámìlaka gan na irú àwọn ọ̀fọ̀ gbogbo àwọn lines tẹ̀lé nínú Seven Doors yẹn kò kí n ṣe pé bóyá ẹ fi tọ̀dọ̀ tí yín sí tàbí bó ṣe wà nínú script yẹn náà ni. a máa fi kún náà àwọn àtàn bá sọ fún actor pé nǹkan báyìí báyìí ló máa yẹ kó náà gbé yẹ̀wò pé tí n bá tún ṣe báyìí fún ara mi ṣó máa ẹni tó ń darí wa wà ń bẹ̀ tí ò bá mu wá tún àwọn ọ̀gá wa tún kọ́ wa pé rárá so wàá dẹ̀ ṣe mí tó máa bá mu jẹ́ pé àtẹ́wọ́ ló máa ẹ̀ǹdì ẹ̀ tó bá kó ń bẹ̀ so yẹn gbọ́dọ̀ máa fi tiẹ̀ náà kún tó lè jọ nǹkan tí wọ́n bá fẹ́ ni o ìṣèpá máa kú òní nǹkan táwọn bá fẹ́ yẹn gbogbo Seven Doors gbogbo rẹ mi ò di script yẹn mú wọn bá ti láfẹ́ ya sí nǹkan báyìí báyìí ni a máa jókòó máa ti wọ costume tán ó yẹ sọ fún wa kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ kí la wí ń bẹ̀ bàbá dẹ̀ ti sọ ó yá ni. Ó lágbára o it is safe láti sọ wípé ọpọlọ yín ọgbọ́n àti ìmọ̀ tí Ọlọ́run jogún fún yín top notch ni torí ní Amẹ́ríkà ó ní máa nǹkan tó máa ń rap Jay-Z ló máa ń pè òun náà kò kí ń kọ orin ẹ̀ báyìí tó bá ti wọ studio báyìí ó máa dálẹ̀ ni tó máa fi ṣe the whole album. ẹ̀bùn ni. àwọn yẹn wá ń béèrè pé ẹlòmíì tó sì ń kọ ó sì ń kọ gan kò tí ì get it right òun ò kàn kankan so àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń wà ní ẹ̀ẹ̀kan láàrin. ẹ ti rí bẹ́ẹ̀. ó ní agbára gan so now nígbà tí ẹ̀yin bẹ̀rẹ̀ eré mo ti máa sọ pé dexterity yín when it comes to acting delivery yín ẹ máa wà spontaneous gan time yẹn ó le gan torí ẹ̀yin babalálude gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ nínú character babaláwo yẹn àwọn nǹkan tẹ́ gbéṣẹ́ ń gbà yẹn ló set blueprint fún gbogbo àwọn tó tún ṣe character babaláwo nísìn tá à ń rí. àdúpẹ́ fọlọ́. náà nǹkan tí mo fẹ́ béèrè ni pé kí ni ìyàtọ̀ nígbà tẹ́yìn ṣe ń gbà yẹn pẹ̀lú àwọn tí wọ́n ń try láti ṣe bíi tẹ̀yìn náà nísìn tó ń jẹ́ young babaláwo kí ni ìyàtọ̀ talent wise delivery kí làwọn nǹkan tẹ́ máa ń ṣe ń gbà yẹn táwọn ò kí ń really ṣe tẹ máa fi pé ẹni yìí ó sì kú díẹ̀ báyìí. ó máa yàtọ̀ kò sí bí ó ṣe ní yàtọ̀ nítorí pé àwòkọ́ṣe làwa jẹ́ fún àwọn tí wọ́n ń ṣe ní ìsìn yẹn mo rẹ̀ ti sọ gbogbo ẹni tó bá fẹ́ kọ́ nǹkan ṣe ó máa kọ́ ni kò ní dàbí ẹni tí a ti fi rán.
àwa náà kọ́ ni kì í ṣe pé bóyá jálù ìgbà tí mi wà lọ́dọ̀ ọ̀gá mi script tí wọ́n ń sọ yìí náà láti ń gbà tí a bá ní stage tó bá ti kú bí ọ̀sẹ̀ bíi mẹ́ta kan ni ọ̀gá mi ti máa exercise ni so scene by scene máa wà ń bẹ̀ àti ọ̀rọ̀ oníkálukú yẹn ló máa wà lọ́wọ́ yín fún odindi bí ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹ máa drop ẹ wá bẹ̀rẹ̀ practical ọ̀gá tèmi kẹ̀rẹ́ tó bá ti di táìmù rìhásà yẹn kò mọ̀ pé kò sí nǹkan tí ó lè là mọ́yàn lórí yes gbogbo ẹni tó bá ti kọjá ní abẹ́ rèérí kò anything tọwọ́ ẹ̀ bá ti bá ṣe so ìwọ gangan tó wá fẹ́ dúró ṣe náà o ti máa múra gan yes so eré ni eré tá a sọ tó ń jẹ́ òun ni àwọn kan sì ń mú ìgbà tí wá yẹn àwa mọ̀ wípé orúkọ iṣẹ́ tá à ń ṣe ló ń jẹ́ eré àmọ́ iṣẹ́ ni akọ iṣẹ́ ni so nísìnyí ó ti wà flexible débi pé no time of rehearsal àwọn tán náà wọn kọ́ àwọn ọmọ gan ní rehearsal náà ọmọ school kìíní kan ara bọ́ọ̀dù náà ni wọ́n máa kọ́ sí wọ́n máa draft ẹ̀ wọ́n máa àwa ò ní bọ́ọ̀dù máa gbéra jẹ́lẹ̀ náà ní lórí stage ìgbà náà so tó máa múra sí tààrà so àwọn tó ti wá já owó ó ti jẹ́ kó rọrùn ẹni tí ó mọ nǹkan kan náà tó bá gbówó ẹ̀ débẹ̀ ní ìsìn mi mo fẹ́ ṣe lead role yẹn ó lè ṣe èmi ni mo fẹ́ ṣe máa bá jiyàn ni. mi mo lówó mi. so pátápátá director á wò pé kí orúkọ má bàjẹ́ wọn á bá wọn jó pọ̀ àdó so tẹ́ni ẹ̀ náà bá dẹ̀ máa ṣe méjì mẹ́ta nǹkan kan ọlọ́run ọba ló ní ògo kò sí nǹkan tó kan lórí pé mo mọ nǹkan ṣe àbí mi ò máa ṣe kó tó fa àlùbáríkà sí tó bá ti bá wọn fa àlùbáríkà sí ó ti tán náà nìyẹn so àwa nígbà yẹn la mọ̀ pé iṣẹ́ ni eré ni gbogbo àwọn tí sìn yìí ń pè ọ̀tá àwọn tó ń fẹ́ tẹ̀lé àwa náà báyìí náà wọ́n máa ń mọ̀ pé iṣẹ́ ni ẹni tí ó bá fẹ́ mọ̀ pé iṣẹ́ ni iṣẹ́ tí à ń pè ní eré yìí kó lọ bẹ̀rẹ̀ láti traditional level if you get yourself láti inú traditional kò sí róò tó lè ṣe inú modern tó bá bẹ̀rẹ̀ látòrí modern tó bá máa wọnú culture tó máa débi kan ń bọ̀ wá di ọmọ iṣẹ́ padà ń bẹ̀ ni torí kò ní rọ àyè wà fẹ́ni tó ń tó now yes I've told you mo sọ fún ẹ now ṣé o lè ṣe yẹn nu culture ni kò lè ṣe ayé ò yọ so ó rọrùn ní ìsìn fún gbogbo àwọn ìgbàlódé àdẹ̀dúpẹ́ fọlọ́run. mo máa ń sọ lórí ètò tèmi máa ní èmi ò kí ń ṣe interviews we have conversations then tí n bá ti wá ń bá àwọn tó jẹ́ veterans bíi titi yín sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ kan tí people like us then àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń join the industry tí wọ́n mọ̀ lèmi máa ń fẹ́ kí people like you ẹ̀yin tẹ́ jẹ́ àgbàgbà báyìí kẹ́ kọ́ wa ní àwọn ẹ̀kọ́ yẹn káwọn èèyàn lè mọ̀ torí proper documentation ni àwọn bàbá yẹn wọ́n ṣe nígbà títí wọn ní ló fi ń di pé àwọn kan dé làwọn ọmọ Ìgbò sọ pé àwọn là ń kọ́kọ́ bẹ̀rẹ̀ sinimá àgbéléwò Nàìjíríà kìnìkan gbogbo ìtàn yẹn wọ́n ń da múlùmálà ni so lórí ètò ó bá láwọn kankan tí máa fẹ́ kẹ́ bá wa yànnàná dáadáa torí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ join industry now lórí ọ̀rọ̀ mẹ́ran mo bá àwọn àgbààgbà kan náà sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ mẹ́ran bí mẹ́ran ṣe wáyé tí mẹ́ran wá jẹ́ ìyá fún gbogbo àwọn kákọ́sìsì tí ó kù so gẹ́gẹ́ bí àgbààgbà ní industry mo fẹ́ kẹ́ bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ mẹ́ran torí mẹ́ran ni cradle òun ni genesis filmmaking ní Nàìjíríà so mo fẹ́ kẹ́ bá wa sọ àkáǹtì títí yín nípa ọ̀rọ̀ mẹ́ran. mẹ́ran tí reason tá a fi lè tá a bá pè ní agbami àwọn orísun àwọn òṣèré a ò jayò pa lọ́nà o tá a bá dẹ̀ tún pè é bẹ́ẹ̀ náà a jayò pa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà ló ti bẹ̀rẹ̀ ní ààyè ara wọn ní kọ̀ọ̀kan káàkiri bíi lẹ́kọ̀ọ́ àwọn Jídé bàbá wa Bello kan di àmọ́ mẹ́ran ló kó èèyàn jọ jù mẹ́ran làwọn èèyàn ti sọ orí mọ́ra wọn location ní mẹ́ran iṣẹ́ ni wọ́n wá ṣe ní mẹ́ran
fíìmù náà wá yà ní Mẹ́ran tí gbogbo wa wà pẹ́. Then before that film Okay. àwa tí ẹnìkan wà tá à ń pè ní Mickey. Okay. Ẹni yẹn òun iṣẹ́ clearing kankan ló ń ṣe. Òun ló kọ́kọ́ ń fáwọn artist kankan tó súnmọ́ lówó, which is 800 naira. 800 naira láti ṣe odidi film. 1,000 gbàtí ó di 1,002. So bóun gbọ́dọ̀ ṣe ń yà kẹrìí abẹ̀rẹ̀ iṣẹ́ mánu yẹn láti Ẹ̀gàn lọ́nà Gando lọ́hùn. Ẹ̀gàn nínú Gando. Yes, láti máa ń yà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àbáàsì ló máa ń handle ẹ̀ tí yẹn kọ́lọ́ ń fọrùn kẹ́ ọ̀rẹ́ mi lúkúlúkú. Lúkúlúkú Bàǹtàṣì. Bẹ́ẹ̀ ni. Àmín. Nǹkan torí àwa nígbà yẹn torí eré yẹn ti jóná mọ́ ara wa, so a kì í fẹ́ sunlé rárá, a kì í fẹ́ dúró nílé location ṣáá lóye káṣá wà lọ káṣá rí pé àwọn àti ara àwọn fíìmù yíyà yẹn náà ló wá sí Mẹ́ran. Okay. Tá ń yà VHS yẹn nígbà yẹn wọ́n á gbé fíìmù kan wá Àgbò Méjì. Àgbò Méjì. Wọ́n wá yà ní Mẹ́ran, so èrò díẹ̀ wọlé sí Mẹ́ran yẹn nígbà tán wá ya fíìmù yẹn gbogbo wa aṣápọ̀ níbí ṣùgbọ́n tó yá kọ́lọ́ ń fọ̀run kẹ́ Arómirẹ́. Aládé Arómirẹ́. Òun ló wá mú àbá wa ń gbà náà tá a pé wọ́n ti parí fíìmù Àgbò Méjì náà àwa sì wà ń bẹ àṣẹ kóra wa jọ ká máa ṣe mítìnì níbi ká pè bí ká kọ́ sí. La fi wá bẹ̀rẹ̀ mítìnì yẹn lọ́wọ́ a pé hòtẹ́ẹ̀lì yẹn ní Prince Way àbí kí náà ọ̀parun náà fi ṣe báyìí sálẹ̀ ibẹ̀ láti kọ́kọ́ attend the meeting ní kákọ́ọ̀sì Mẹ́ran. Ní Mẹ́ran. Yes. Gbàtà dẹ̀ bẹ̀rẹ̀ tá kóra wa jọ yẹn Ọlọ́run wá kádàrá pé everybody tó bá ti fẹ́ yaṣẹ́ nígbà tí Mickey yẹn tá à ń sọ yẹn tó ń ya tiẹ̀ tó yẹn làwọn Yíbò yẹn náà wọlé dé. Kí lórúkọ Yíbò yẹn òun náà ó mú ẹnìkan Ògúntádé. Ògúntádé. Kì í ṣe Ògúntádé tiwa yìí o director no. Ògúntádé kan wà tó jẹ́ àgbàlagbà. Nẹ́ẹ̀kì lẹ́sọ̀ yìí sà. Láti Ajégúnlẹ̀ òun àti nẹ́ẹ̀kì yẹn jọ mọ́ra báyìí àwọn náà ṣe bá nẹ́ẹ̀kì yẹn sọ̀rọ̀ nìyẹn bóun náà ṣe bẹ̀rẹ̀ sí wá sponsor fíìmù níbí nìyẹn káṣá ń yàjọ. So láti bẹ̀ everybody wá believe pé tóun bá ti fẹ́ hàn nù sinimá àbí kó ń wá sí Mẹ́ran. Everybody bẹ̀rẹ̀ sí pumping láti Ìbàdàn ni o láti anywhere àti Èkó ó máa resume sí Mẹ́ran ṣáà ni. Hòtẹ́ẹ̀lì tá à ń lò ń gbà náà tá à ń san 15 naira bí nǹkan 7 naira. Ó di 15 naira òun náà ló ṣì wà níbẹ̀ yẹn. So àwọn artiste ni wọ́n dominate ibẹ̀ náà gbàbẹ̀ ètò gbalé ètò hangi káàkiri because everybody fẹ́ hàn nù fíìmù tá à ń sọ yìí. Àgà nígbà tí Arómirẹ́ tún wá fẹ́ lójú tí ó lo ọpọlọ tọ́lọ́run fún òun ni ó kọ́kọ́ ṣe sinimá VHS àgbéléwò pa ń lọ wò ní sinimá. Gbogbo gbà yẹn ó ní tó ẹ̀ǹkántà lórí àwọn aṣáájú wa kan because aṣọ optica kò tó lè lọ sinimá or revisor kò tó lè lọ sí sinimá but Ọlọ́run fún lọ́pọ̀ ó wá nǹkan yẹn projector yẹn ó wá tó yẹ pé wọ́n papọ̀ mọ́ kíní tá a fi ń wo fíìmù VHS yẹn tó máa ṣáàṣì báyìí ó hàn lára ògiri straight ni bó ṣe di pé sinimá ńlá dé látara VHS náà nìyẹn bá a ṣe òun ní Arómirẹ́ ní founder sinimá òun fídíò bọ̀ tó ń kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ náà àwọn tá à ń sọ yìí ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ní ká máa yà òun ló fẹ́ lójú ni ló sọ di tán lọ ń ṣò ní cinema house so ó wá jẹ́ kérò bẹ̀rẹ̀ sí ní pọ̀ ní Mẹ́ran bóyá àtúndá ọgbọ́n pé a máa ṣe náìtì kan à ń gbèsè ní Nichols night ìyẹn ló tún wá tún àwa àti rí Max school
lájọ open mẹ́ran yìí lájọ jẹ́ kí wọ́n mọ̀ pé ibi ká wà tán ń pè ní mẹ́ran school yẹn ló kọ́kọ́ débẹ̀ ó wà lójú títì ń bẹ̀ yẹn so káwa tó wọlé so ìgbà tí star mọ̀ ibi tí àwọn tó orúkọ mélòó ló wà ń gbà náà a lè ka star tó wà ń gbà yẹn bóyá 2 mẹ́ta 4 so kò ń ṣe tó di ọ̀pọ̀ táwọn òde mọ̀ nípa star rárá ń gbà náà ká ṣiṣẹ́ ń tiwa ní ká ṣáwá tá a máa gba 50 naira níbi tá a lọ ṣiṣẹ́ 30 naira ń Badagry nígbà yẹn so ó jẹ́ kí everybody believe pé mẹ́ran ẹni tó bá yọ mẹ́ran kúrò nú ọ̀rọ̀ ẹ̀ nú àwọn òṣèré mi sọ àwọn ìgbàlódé ní ìsinyìí ó dà ń pé làákàyè onítọ̀hún kù díẹ̀ káàtó ẹnìkan kọ́ ló ń jẹ́ mẹ́ran gbogbo àwa òṣèré yẹn náà nígbà yẹn là ń jẹ́ mẹ́ran títí kan àwọn Bello àwọn báwọn Yínká bá jí ní àdúgbò wọn lọ́n tó bá rìn wọ́n á dé bí wọ́n á dé mẹ́ran parism everybody Ọlọ́run fọ́rọ̀ káwọn àìṣó pẹpẹ gbogbo wa mẹ́ran yìí ni so la fi ń pè ní Nollywood àbí Hollywood la ń pè gbàdẹ ní mẹ́ran. Now bàbá mo fẹ́ sọ ọ̀rọ̀ kan mo fẹ́ fọ opportunity sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yìí is more like a clarion call for everybody tó bá jẹ́ òṣèré tíátà àti ẹni tó bá ti ń ṣiṣẹ́ entertainment. Now clarion call tí mo fẹ́ sound yìí ó dá lórí pé àti ANTP àti TAMPAN àti AGN gan ó yẹ kí gbogbo wa kí a wà ní òṣùṣù ọwọ̀ ká recognize contribution ibi tó ń jẹ́ mẹ́ran torí mẹ́ran is the cradle of filmmaking ní Nàìjíríà ibẹ̀ ni gbogbo àwọn òṣèré ti ń parapọ̀ tí wọ́n ti ń plan wọ́n ṣe fẹ́ ya film. So tẹ́ bá lọ sí America bí tí mò ń gbọ́rọ̀ yẹn lọ rè o tẹ́ bá lọ sí America ní Hollywood ní California wọ́n ní orí àpáta kan tó ti kọ Hollywood yẹn sí tẹ́ bá wo Google ẹ̀ máa rí lórí internet tó ti kọ Hollywood yẹn ibẹ̀ yẹn ti wá di tourist center tẹ́ pé àwọn èèyàn máa ń lọ bẹ̀rẹ̀ lọ ya fọ́tò pé ibi ìbáyìí gangan ní orísun filming ní ìlú yìí tó fi wá di pé ó di nǹkan tí gbogbo àgbáyé ń gbà. Náà irú mẹ́ran yẹn náà ó yẹ ká wá ní irú mẹ́ran sign tó jẹ́ pé wọ́n máa ṣe sign mẹ́ran yẹn síbi tí ẹ̀yin tẹ̀jágbàgbà báyìí tẹ́ mọ̀ pé ok ibi ìbáyìí gangan ló yẹ ká gbé tó máa gbé sign yẹn sókè tó jẹ́ pé ó máa wá di tourist center fún everybody tó máa ti wá tó máa ti di pé ok ibi ìbáyìí lọ́nà bàbá yẹn ti máa wá ń ṣe meeting pé ẹni tí ó bá wá síbí kò tí ì lè rí fíìmù ṣe ní ìgbà yẹn and gbogbo effort yín gbogbo contributions tí people like you tí ẹ ṣe ló fi di Nollywood tí gbogbo wa enjoy lẹ́ni yìí ní America. Hall of Fame yẹn túmọ̀ sí pé is an institution that reward achievement of some individuals tí wọ́n ti contribute to the development of that particular industry. People like you ó yẹ kí orúkọ yín ti because you are a Hall of Famer too ó yẹ kó orúkọ yín ti wà lára ògiri lórí mábù wípé alápínní òòṣà wọ́n máa ń pè ní Hall of Fame ni. So gbogbo àwọn bàbá Ògúndé irú bàbá Aládé Arómiré kọ́ lọ́n fọ̀run kẹ́ wọn kọ́ lọ́n forí jì wọn irú àwọn bàbá Aládé Arómiré yẹn orúkọ wọn yẹ kó ti wà ń bẹ̀ fún iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe fún industry yìí. So now ìdí tí mo ṣe ń sọ pé clarion call ni fún àti TAMPAN àti AGN o àti ambassador àti àwọn AGN gan ó yẹ ká ní institution tó máa ní Hall of Fame tó jẹ́ pé gbogbo àwọn orúkọ ńláńlá tó ti ṣe iṣẹ́ ribiribi fún industry wa kí wọ́n máa engrave orúkọ wọn sára ògiri láti máa encourage àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé or àwọn tó máa fẹ́ join ní industry pé okay you can actually become very very big and become a hero tí orúkọ yín máa wà lára Hall of Fame yẹn. People like Fẹ́mi Adébáyọ̀ Fúnkẹ́ Akíndélé people like Baba Abija ẹ̀yin náà gbogbo àwọn Yínká Quadri àwọn legends tó ti lọ àtàwọn legends tó ti wà láyé ó yẹ kí orúkọ wọn ti wà nínú Hall of Fame yẹn Hall of Famers ní gbogbo àwọn tí mo dárúkọ yìí. So kìíní yẹn mo mọ̀ sound yẹ ni. So when you guys have your next meeting let us begin to have some things at the back of our mind that the past legends their contributions the living legends their contributions they are supposed to be embedded in that Hall of Fame. Nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. So ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí discussion yìí bàbá a mọ̀ pé ẹ̀yin àti bàbá Alálùdé lẹ̀pọ̀ dáadáa kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín? Ìbáṣepọ̀ èmi àti Lálùdé yẹn ò ṣe ìbáṣepọ̀ ọ̀rọ̀ àjọ ń ṣiṣẹ́ kan náà ńṣe ni Ọlọ́run kàn fi ìfẹ́ yẹn sáàárín wa
a kàn like ara wa naturally mo níwà pé a tún máa like ara wa nítorí pé tá a bá ń ríra wa níwọ̀nba àmọ̀páwà náà ń gbìyànjú lẹ́nu iṣẹ́ yẹn so ìyẹn náà tún fà èmi torí mi máa ń like actor tó bá ń tìtì bá mọ̀ pé láwájá yìí yà ó try èmi máa ń gbóṣùbà fún onítọ̀hún mo dẹ̀ máa ń nífẹ̀ẹ́ onítọ̀hún ó mọ̀ mi lára dì sí àwọn ọmọ wa tó ń tẹ̀lé wa gan bàbá jọ ṣe kíní wẹ́wẹ́wẹ́ tá a pàdé lórí kí n sábà ṣe tán máa pè mi bẹ̀ yẹn nǹkan báyìí ló yẹ nígbà tí mo sọ nǹkan báyìí ló yẹ kó fi reply mi àti mo yẹ nǹkan báyìí ló yẹ kó ṣe àti pé ń bẹ̀ yẹn kò yẹ kó ti háàṣì jù máa sọ fún wọn tell them wọ́n dẹ̀ máa dúpẹ́ because tó bá ń ṣe nǹkan tó rí èèyàn kọ́pì ẹ̀ náà nígbà tó mọ̀ ṣe náà ni tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ ń gbà mẹ́lò ẹnìkan òun yẹn jẹ́ ọtí bàbá alápè ní kankan tó bá sọ̀rọ̀ báyìí màá ní ẹ̀yin náà sọ pé ó jọ n tí a fẹ́ kọ́pì yàtọ̀ sí tó wá láti ọ̀run so ìyàtọ̀ máa wà ń bẹ̀ then Lálùdé mo fẹ́ sọ pé irú ìwà tọ́lọ́run fún mi díẹ̀ ló fi yàtọ̀ sí tiẹ̀ náà because he don't give a damn for shit so tóun náà bá dẹ̀ ti dẹnu iṣẹ́ ó mọ̀ pé ẹnu iṣẹ́ lòun wà the same thing èmi fún ara mi bí ó bá ti ìṣòwò a ní ẹ̀jẹ̀ lọ́rùn àdẹ̀mọ̀gbà tá a ti bẹ̀rẹ̀ so èmi náà kì í fààyè gba rádaràda wọ́n lè máa sọ pé ó burú ó ṣe kinní kan èbè irọ́ àgẹ́ta ara wa ni. Lálùdé is a very nice person èèyàn tí ó ṣe bá lòpọ̀ tó ṣe súnmọ́ tínú ẹ̀ play ni èmi òun lúkúlúkú àtọ́lì tó náà ti fa ilẹ̀ before mẹ́ran láti jọ wà láti máa ń wára wa káàkiri àkínfẹ́ yára wa so mi lè pè ní ọ̀rẹ́ mi ọmọ ìyá ọmọ bàbá ni mo lè pè. Okay, now irinṣẹ́ tẹ̀ ń ṣe yìí character tẹ̀ máa ń ṣe mostly babaláwo kankan àwọn character yẹn máa ń wà spiritually inclined nígbà míì tẹ́ bá lọ ṣiṣẹ́ ń ta torí bóyá kẹ́ fèsì àwọn ìyá lórí sẹ́ẹ̀tì kẹ́ ṣe gbogbo àwọn kinní yẹn ṣé èwo lẹ lọ ṣe tó wà challenging jù tó jẹ́ pé tẹ́ bá rántí ẹ bá ní iṣẹ́ tí mo lọ ṣe yìí ìgbà tá a kúrò lórí sẹ́ẹ̀tì yẹn bí orí sẹ́ẹ̀tì yẹn ni ẹ ti fèsì challenge yẹn ni o àbí gbà tẹ́ délé èwo lẹ lè ṣe ẹ pẹ̀lú wa bóyá ẹyọkan bóyá méjì tó wà challenging jù tẹ́ lè gbàgbé mọ́. ẹ rí gbogbo àwa especially èmi tèmi tí n bá jáde lọ ta tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní dáadáa àti ní dáadáa ní dàkejì bá ṣẹlẹ̀ n bá ti kó ń bẹ̀ n bá ti délé máa wọ pé ibi tí mo lọ Ọlọ́run ló fà tí nǹkan báyìí fi ṣẹlẹ̀ mi ń gbélé orí èèyàn máa ń nígbàgbọ́ pé gbogbo nǹkan tó bá ti wáyé àmúwá Ọlọ́run ní ta ti kádàrá pé a máa bá pàdé ń bẹ̀ nìyẹn ó lè jọ̀wọ́ èèyàn ẹni tí ò ṣeré gangan tó ń rìnrìn ẹ̀fẹ́ lẹ́dàá ẹ̀ nítorí pé ó mọ́ láṣọ aṣọ kan ló níhùn nítorí pé aṣọ yẹn máa ń mọ́ always wọ́n máa ń lọ́ta wọ́n máa ń dán wò wọ́n gbé lórí burúkú aṣọ yẹn pọ̀ lọ́wọ́ ẹ̀ ní kì í ṣe ẹyọkan wọn ní mọ̀ ẹ̀pọ̀ ẹyọkan ẹ̀ náà ni àwọn tó máa fẹ́ sọ dẹyọkan máa wà nígbà bá sọ dẹyọkan máa lọ́rùn ìyẹn máa wà ibi eré náà kò sí kó má wáyé bí ká kìbọn kan déédéé bọ́ ta ń bẹ̀ lójijì nígbà tí mo bá máa jáde tán bá máa yìn àwọn bí nígbàgbọ́ pé bóyá ibi tán ti kì í tá a ti lọ yá ni because a máa ń sábà yá alábúlé ni lọ́dọ̀ àwọn ọdẹ àti ìgbè ní ọpọlọ tiwa pé káwọn náà máa ṣe jọ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn so ó lè jẹ́ bẹ́ẹ̀ ni mistake ti wáyé ẹlòmíà ní wọ́n ṣàṣóhun ni wọ́n ṣe nǹkan bẹ̀tì ibi tó bá ti wá náà àpò mo ti sọ several times àpò mẹ́mbà tó yẹ pé kì í ṣe acting MC gan ni mo lọ ṣe but MC yẹn kì í ṣe MC àárín àwọn ordinary people àwọn tá a lè sọ pé Ọlọ́run kó kunlé ayé lé lọ́wọ́ náà ni tí wọ́n pọ̀ but inú ti wá dùn pé àwọn èèyàn wa ìta máa ń kọ́pì wọn nù kínní wọ́n máa gbà lórí stage àtú pẹ́rẹ́pẹ́rẹ́ lẹ̀ lóríṣiríṣi kankan
ṣùgbọ́n tí máa kúrò lórí stage yẹn tí máa padà wá jókòó síbi tí mo jókòó sí mo notice pé nǹkan ti change. So mo dúra lọ síbi tí mo dé sí pẹ̀lú ògo Ọlọ́run. Ibi tí mo dé sí yẹn, oorun tí mo sùn dájí yẹn ti máa lajú báyìí ní dájí yẹn mi ò sùn mímọ́ àfìgbà tí mo ń gbẹ́nu lé ọdún kan. Yes. Sùn oorun fún odidi. Kò sí ní tó jọ, kò sí oorun lọ́sàn-án, kò sí láàárọ̀, kò tí n bá ń sọ lè máa surprise àgbà báwo lèèyàn ṣe ní sùn fún odidi ọdún kan tí ó sì kú bẹ́ẹ̀ máa wà lórí iṣẹ́ àná. Bọ̀ tó bá ń gbóhùn mi tí n bá ń sọ̀rọ̀ tó bá wà ń ta ò ní mọ̀ pé kan ṣe mí. So adé wà bẹ́ẹ̀ pẹ̀lú gbàgbọ́ náà lórí àìsàn yẹn náà mo sin ọmọ tó ti pọ̀ ọmọ ọdún 4. Ọmọ yẹn ni mo bá ṣeré last kí n tó lọ travel tí mo ń lọ. So ngbà tí máa padà sékòó pé mo ń bọ̀ pé ibi tó ti ń tọ́jú mi lọ́hùn yẹn mo pé ká máa gbé mi bọ̀ nílé ọ̀dọ̀ mi padà lÉkòó. So èmi fẹ́ kú òun bẹ́ẹ̀ lénìí, ọmọ ti kú lánàá. Subhanallah. Ìgbà tí mo délé mi tí mo sùn níjọ́ kejì àbáyá àbá ọmọ náà dáàdì mi rán yàn wá láàárọ̀ ọjọ́ kejì pé ọmọ báyìí ti ṣaláìsí. A dúpẹ́ fọlọ́run. Ẹnu gbà náà àti oríṣiríṣi tó ti wá. Ẹ mọ̀ nígbà míì tọ́wọ́ bá káràbà mo máa ń ká ẹ̀ka díẹ̀. So mo ti gbé ọmọ bíi 37 years sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìnáwó lórí ẹ̀. Àtúnfìyàn náà dúpẹ́ fọlọ́run. So ibòmíì kẹrẹ yìí wá ó bá sọ nǹkan míì tí wọ́n kàn sọ àwọn kan máa jókòó tán máa thanks ẹ̀ mọ́ ẹ lọ́wọ́. It depends how you put yourself níwájú Ọlọ́run àti bó ṣe yẹn la fi ń jàjà bọ́. Kì í ṣe gbogbo nǹkan tá à ń ṣe náà ló ń dùn mọ́ àwọn èèyàn náà. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí là ń tú àgàgà wa tá à ń ṣe culture yìí. Ṣé kò sájẹ́ lóòótọ́ ni? Àwọn tó rẹpísẹ́ǹtì wọn níbi táwọn fi ń ṣeré a máa gbé wọn ṣépè kankan lójú wọn. Ó lójú ẹni tí ó wà nínú ẹgbẹ́ yẹn gangan tó máa mọ̀ pé eré ni wọ́n ń ṣe. Níbi tá a ti ń rí àwọn oníṣègùn babaláwo tán ti ń accuse wa pé nǹkan tẹ́ ṣe ń bẹ̀ yẹn à nífẹ̀ẹ́ sí ẹlòmíì ò ní wo the end ìtàn. Ìbẹ̀rẹ̀ sáàrin ló máa wò. Tá bá ní babaláwo kan ń ṣe wà tí ò da nǹkan kan tó bá ti wò débi tó ti ń ṣe wà tí ò da yẹn á gbé kúrò. Ìyẹn kò ní wò ó dé gbẹ̀yìn débi kó wo kí ló end sí babaláwo tó ń ṣàìdá yìí. Kí ló end sáàfà tó ń ṣàìdá yìí. Ṣé naturally náà kò sí gbogbo àwa yẹn tá à ń ṣàìdá ni tá a gbé nǹkan yẹn dání. Ṣé lè mọ̀ kò sí lè mọ̀mù tó ń ṣàìdá kò sáàfà tó ń ṣàìdá ṣé kò sí babaláwo tó ń ṣe nǹkan tí ò da ni. Ṣé gbogbo àwọn àjẹ́ tá à ń sọ yìí lọ́lọ́run rán pé kán máa lọ bà nǹkan jẹ́ ni. Rárá bọ̀tá bá ti fi lè gbé kárátà kan wọ̀ nínú wọn táwa fi kọ́ ìtàn pé ńgbà yèrè lágbájá bó ṣe hùwà ayé ẹ̀rè kó tó ẹ̀ǹdẹ̀ àwọn tán wà nínú ẹgbẹ́ yẹn máa kìbínú bọ̀lẹ̀. So gbogbo wa bá ṣe ń rìn lórí iyẹ̀pẹ̀ yìí àánú Ọlọ́run ni a fi ń rí tá a fi ń lọ tá a fi ń bọ̀ tá a fi ń bẹ̀rẹ̀ nǹkan tá a fi ń rí parí. Àwọn tán fẹ́ ká parí ẹ̀ náà pọ̀. Ó lè jẹ́ láti inú ilé wa, ó lè jẹ́ láàrin ọ̀rẹ́, ó lè jẹ́ ní tá a mọ̀ rí tí ó mọ̀ wá rí. Ìyẹn ò lè ṣe kó má wáyé. Ẹni tó ń ta yẹ̀pẹ̀ gan lásán ó ń rí dààmú. Oníyẹ̀pẹ̀ ẹgbẹ́ ẹ̀ náà máa bùjó tó bá rí pé so gbogbo yẹn kò sẹ́ni tí ò ní fèsì ẹ̀ ó kẹlẹ̀ má mọ̀ ibi tó ti wà ní. Ok, lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí náà ni màá ti mú next ọ̀rọ̀ yìí wá. Ẹlòmíì tẹ́ bá ṣe irú kárátà yìí dé level kan àwọn èèyàn máa ń rò bóyá babaláwo original. Ẹlòmíì àní àwọn tẹ̀ máa ń bá wọn pé mo fẹ́ wo iṣẹ́ mo fẹ́ ṣe gbá. Ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kárátà babaláwo yẹn unscripted ni ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ dab. So ẹlòmíì àní bàtọ́ ti ṣe kárátà yẹn dé point kan máa ń bá wọn pé àwọn fẹ́ wo iṣẹ́ àwọn fẹ́ yẹṣẹ́ wò pẹ̀lú àwọn kankan bẹ́ẹ̀ yẹn. Ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀ sí ẹ̀yin náà? Dáadáa. Ọ́fíìsì mi tá a ti jókòó yìí lórí àwọn fọ́tò mi tán yà síbẹ̀ yẹn máa sùn lé ńgbà mi tán bá bẹ̀rẹ̀ lómi máa pè ń bàbá kí lẹ fẹ́ àti wá sí ọ́fíìsì ní kí lẹ fẹ́ mo fẹ́ béèrè ìgbésí ayé mi nù ó ti débi tó máa béèrè ìgbésí ayé ẹ̀ o tó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀tì
èmi ní nǹkan kan pé tí ẹ̀dá bíi tèmi bá pè mí ó ti wò pé òun lè rí ìgbàlà yẹn lọ́dọ̀ mi bóun ṣe rò ó nìyẹn àwa náà la dẹ̀ ń fira wa hàn débi pé kán lè pè wá fún nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí àyè tá à ń dì mú so tẹ́lómi bá wá sọ ìṣòro ẹ̀ kankan máa sọ fún pé èmi iṣẹ́ tí mo gbé dání kọ́ yẹn o kàn ń wò ni o àmọ́ mo gbọ́ pé wọ́n lẹ́nìkan wà ń bí kan báyìí lọ gbìyànjú ẹ̀ wò lọ gbìyànjú ẹ̀ wò anybody ló lè wá báyàn pé ẹjọ́ ẹ fún mi lówó náà ebi ń pa mí tó bá ní lọ́wọ́ ó yẹ kó o ṣe ni so anybody náà ló lè kàn ríyàn tó lè bá ti bá fọ̀rọ̀ mi lọ ẹni yìí ó ṣe é kọ́rọ̀ mi dayọ̀ àwọn yẹn pọ̀ tí Ọlọ́run dẹ̀ ń gba àkóso tó yẹ pé tán bá ti sọ́nà tá bá ti sọ pé ìmí dẹ́wà ìmí táwa náà mọ̀ tán yé wọ́n sọ fún wa pé lọ ṣe nǹkan báyìí gẹ́gẹ́ bí mi ṣe sọ wọ́n bí èmi sínú ẹ̀ ni ìyá tó bí bàbá mi iṣẹ́ ìṣègùn ló ń ṣe bàbá mi iṣẹ́ ìṣègùn ló ń ṣe bàbá tó bí mi iṣẹ́ ìṣègùn ló ń ṣe tó fi jáde láyé orúkọ ẹ̀ ní Kékeré Ẹkùn àmọ́ mi ò jókòó ṣe babaláwo ṣe kinní kan so ìyẹn ọ̀tọ̀ ni àyà yẹn lò nínú eré ni. That explains reason tí performance yín ṣe máa ń real tẹ́ bá ti wà lórí set ẹ bá ń lé ni kò kí n ṣe pé bóyá. ṣé dáàdi mi act ni mo bá ń lé bí wáwò sáńtọ̀ ni bàbá tó bí mi. but àwọn ohun tẹ́ máa ń lò àwọn oríṣiríṣi. mi ò gbóhùn kankan lẹ́nu bàbá tó bí mi tí tó fi jáde láyé mi ò gba nǹkan kan astagfirullah tí n bá fẹ́ ṣènáwó bàbá mo fẹ́ ṣènáwó nígbà báyìí kankan wàá gbomi kó mú àṣírí ààbò ó tán bó o bá mọ ọ̀fọ̀ tó lè pọ̀fọ̀ di àárọ̀ di ijọ́ kẹwàá àwọn nǹkan tó yẹ kó o fi kún ọ̀fọ̀ pípọ̀ tí o bá sí ń bẹ̀ yùdí o kàn kéwì ni yes tí o bá tí mọ tó lè fi ara ẹ ṣe níbi tó ti fẹ́ pọ̀fọ̀ ọ̀rọ̀ ẹnu nìkan kọ́ ni ọ̀rọ̀ acting is gbogbo blood gbogbo ara òun ni acting o lè má sọ̀rọ̀ kó o fi ojú reply nǹkan tá bá fún ẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ bá sọ̀rọ̀ kan pa ẹ bí bó bá ṣe wò ó reaction bó bá ṣe wáyé bẹ́ẹ̀ òun kan ò ní lè mú ọmọ àtúnṣọ mi ó sọ̀rọ̀ o reaction ló sọ pé ẹni tó sọ̀rọ̀ kan tó wò lójú burúkú kí ló ń wò mí lójú burúkú ṣé irọ́ ni mo pa ni so ara ẹni gbogbo àwọn èèyàn yẹn èmi ò bàbá ń pọ̀fọ̀ òun bàbá gan fọ̀ mélòó ni mo sẹ́ni tó gbélé kọ́ ló máa tiẹ̀ ló ń kọ́ kinní kan lé sáwà tá n bá fẹ́ǹsì jáde sá lọ ìyá tó bí mi fẹ́ rán mi lọ Saudi mọ́ kinní òrùjọ́ yẹn ni mo tún ságùn lé ni mo fún fẹ́ǹsì látẹ̀kùlé mo tún padà lọ́dọ̀ ọ̀gá mi òrùjọ́ yẹn àrọ́jọ́ kejì báyìí mo ti jí sí àrán rìn torí tó wù mí ni adẹ̀dúpẹ́ fọlọ́n bá fà bákàsì. gbogbo àwọn veterans tí mo ti bá sọ̀rọ̀ passion tí wọ́n máa fi ń sọ̀rọ̀ lẹ́yìn náà fi ń sọ̀rọ̀ wípé gbogbo láìfọ àwọn báyìí iṣẹ́ eré yìí ni. gbàgbà tá a kọ́ mi kọ́ télọ̀. lẹ́lòmíì àwa bọ́ àwa join industry àwa ní ọdún kan òun ò tí ì di star. so ibi tá a ti níṣòro díẹ̀ nìyẹn nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn míì máa wá báyìí wọ́n máa hairdresser máa fi hairdresser lẹ̀ a ló ń fẹ́ máa wá kọ́ sí eré olè nírọ́ ló ń pa sí eré ò ló fẹ́ wá kọ́ àwọn ẹgbẹ́ tó rí bí wọ́n ṣe ń ṣàpọ́nlé wọn níta àti àyè tó máa ń wà láàrin àwọn ọkùnrin ló máa wọn ọmọbìnrin míì wá jọyìn wa wọ́n fẹ́ fìyẹn lórúkọ kó lè assist iṣẹ́ ìwèrè tán fẹ́ gbé dání níta àwọn náà lọ́dẹ̀ pọ̀ tán dẹ̀ ń bá wa bàjẹ́ tán jẹ́ káwọn ìyá wa tán farasí tán ti jìyà kí wọ́n àwọn ẹjọ́ òṣì kan máa ṣẹlẹ̀ ńgbà kan látara òṣì tí àwọn ọmọ yẹn ń ṣe wọ́n á máa fi ọ̀rọ̀ bá àwọn ìyá wọn tán ti wà nídìí industry yìí wọ́n á jẹ́ ká máa sọ̀rọ̀ sí wọn máa sọ̀rọ̀ sí irú ìyá àwẹ̀rọ máa sọ̀rọ̀ sí ẹyẹ àwọn ìyá rainbow máa sọ̀rọ̀ sáwọn ṣájẹ́ nítorí pé wọn ò dẹ̀ mọ rírì ẹ̀ láti ilẹ̀ ni wọn ò ká kúnṣẹ́
àwọn wá bẹ̀ láti fi wá nǹkan kan ní nígbà tó ń pe star tán ní star kan jẹ́ mo wo táìmù kan tí Abija wá sí Èkó nígbà tó ń ṣe parí Ọ̀pájé tó dé sí ọ̀dọ̀ wa mo wà lára àwọn tí wọ́n accommodate ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi Ògúntadé tó bá ń lọ sí Èkó ń gbà ní àwọn táwọn kọ́kọ́ ń ṣe marketing nídìí fíìmù kì í ṣe àwọn marketer tó wà ń bẹ̀ yìí àwọn tó ń ṣòwò gbaná ni wọ́n sponsor wa ń gbà náà yàtọ̀ sáwọn Mickey àtàwọn nǹkan kan àwọn yẹn ni wọ́n fún wa lówó nítorí likeness ẹgbà ẹ lọ ya fíìmù wẹ́yà làwọn náà wá ń dọ̀bù ẹ̀ wọ́n ra àwọn kìíní yẹn jọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ń dọ̀bù ẹ̀ làwọn náà ń tà níta ní fíìmù ní marketing ló fi bẹ̀rẹ̀ kì í ṣe gbogbo ẹnu ni mo fi sọ kì í ṣe gbogbo àwọn tó ń wà ń bẹ̀ nísìnyí àwọn kọ́ là ń ṣe fíìmù fún gbà yẹn fíìmù ti fẹjú kó tó kan àwọn náà ní ìsìn nǹkan tó máa ṣe so ṣé ọmọ tí wọ́n bá gbowó fún pé lọ ya fíìmù wa kò ní ṣakọ sáwọn ọ̀gá tó bá ń bẹ̀ tipátipá lọmọ mi máa fi bá ti bọ́lẹ̀ nu mọ́tò ló máa fi kí ẹ dáadáa nítorí pé ìgbàlódé ló dé bá àwa máa jìnnà sí Àkúrẹ́ mẹ́mbà tí mo lọ pàdé ọ̀gá mi ní location kan rè yú mi kọ́ lọ́n fọ̀rùn kan jókòó pẹ̀lú àwọn bàbá ẹ̀dá onílé ọlá gbogbo wọn pọ̀ wọn jókòó sí àmì wà lẹ́yìn pátápátá mo jìnnà kò dẹ̀ sí mo dẹ̀ tún gbọ́dọ̀ wà ń bẹ̀ nítorí tó bá fẹ́ rán mi iṣẹ́. àwọn ọmọ kan bẹ̀ yẹn. ọ̀gá tèmi ò tiẹ̀ ní dúró kan ọmọ kan bá ti gbọ́ ga ní eré ni máa sáré bẹ́ẹ̀ wọ́n torí ó jẹ́ni tó láìkì àwọn èèyàn mo múnú àwọn ẹ̀wà ẹ̀ náà ó accommodate mi sáàrin wọn kò jẹ́ kí n tún máa jìnnà mọ́ àtúndì kí n sún jókòó mi mọ́ ibi táwọn jókòó sí mo máa ń sún mi bá ti wá rọ́gà kan tó fẹ́ ṣe kinní kan náà àtàwọn jókòó mo ti sáré lọ bá ṣe mo máa rí lélẹ̀ mo ti ṣe kọ́ sádà mi mọ̀ physically pé ọmọ dáadáa lélẹ̀ àmọ́ kí n lè máa súnmọ́ wọn. Lẹ́yìn tí mo ti ní mi ò kọ́ṣẹ́ mọ́ tí mo tọ́gá mi bá lọ location ó máa pè mí gbogbo aṣọ tó bá lóun bẹ ó káwọn ọmọ lọ èmi ni máa lọ fọ máa tún lọ ó ti dèrò ọ̀run nísìn ọlọ́fọ̀run kẹwọn kò sí yẹn nísìn a ti lọ stage tá a fẹ́ lọ ṣe stage tí mo rí ọmọbìnrin stage tèmi náà ṣakọ tí mo tó ṣe tá mo tó ṣe tán bàbá ní ọ̀lù bí tá a ti fẹ́ ṣeré àjọdé ọ̀lù bàtà fẹ́ lọ pàréèdì ẹlẹ́ẹ̀kejì mo ní kóhùn dúró ní ọ̀lù àmúra pàréèdì lọ eégún ẹlẹ́wẹ̀ẹ́jọ lórí àpò rẹ̀ nígbà tí máa dé báyìí mo ti bá ọmọlẹ́yìn ẹ̀ lẹ́yìn ọmọ tí mo tó sí ọmọ ta ni mo bá ọmọ ọ̀gá mi tí ìkànnà àwọn ìyàwó ẹ̀ bí ọmọ kékeré ó ti pọ́n èmi mo lọ pọn mi fọ́mọ náà láàárọ̀ ọjọ́ kejì tó ń wà àtọ̀gá mi fi wẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ fún ọmọ kan nítorí ọmọ kan ní ìsìn tó bá ṣeré lásán ariwo máa sọ ní ìgbà ìyàwó mi ó ti bí ṣe kinní kan bọ̀dí nítorí pé àwọn ọmọ tá ń pè lálùbáríkà àwọn adé ń wá àlùbáríkà èsì eré yẹn owó àwọn ọmọ gbowó wà ń bẹ́ẹ̀ gbà yẹn owó bíi báwo a ní ká lọ dẹ̀hùn ká máa lọ pariwo máa dára mọ́lẹ̀ wọnú gbó tí ò yẹ máa jọ̀bọ káàkiri gbà tí ó bá so oúnjẹ àtọrọ ọ̀bọ mo fẹ́ gbọ́ oúnjẹ adélu kan mo ebi ń pa mí bí olórí burúkú àti sẹ́ẹ̀tì táwọn ọmọ gàrí tó ọmọ kan náà ó mi lè fọ́ọ̀kan ara ẹ̀ ní ìsìn ọmọ tí mò ń sọ nígbà yẹn wọn ló ń jẹun yẹn bọ̀ bàṣà ojú mi ń ràn kó lóyún yẹn ò dẹ fún mi jẹ dààmú mi wọlé o mẹ́ni màá mú ẹ wọlé wọlé lọ ṣe ó ń bọ̀ wá wéré lálẹ́ bí mo ṣe gbà lọ́wọ́ ẹ̀ nẹ́tí mo wá ń fà á wọn tí à ń fa kí n ló yí mọ́ kí irú ẹran wo ló yí mọ́ wá kí irú ẹran wo àyà lọ jẹ mo gbé. èwo tún lélẹ̀. gbogbo ẹ lọ alhamdulilayi àdúgbò fọlọ́run ẹ̀rí mẹ́ran tó ń sọ yẹn kò pọ́síbù ẹlòmíì gan dọ̀jì ẹ̀ ní ìsìn nígbà tí nǹkan tún yí bírí tí eré tún shift lọ sí ọdúnfá tọ́lọ́run tún gbogbo ẹ̀dẹ̀ lọ́dọ̀ tiwọn látọdúnfá náà ní Jídé ti lọ sí Fádèyí náà
tó tún kóra wọn jọ ní Friday àwọn aláràn kankan èmi ni mo sọ aláràn ní orúkọ aláràn tó ń jẹ́ yẹn. báwo ló ṣe ṣẹlẹ̀ sà. Abidjan fẹ́ ya ìpadàbọ̀ Abidjan nígbà yẹn lọ́hùn. ẹ bá ṣí wíńdò yẹn. a fẹ́ ṣe bíi 13. òun náà ṣe kó lè ẹ̀yìn àwọn Bello torí mọ́tò ẹ̀ òun ló best driver wọn fún àgbárígò wọn. so ó dẹ̀ believe pé kó náà tún máa act ó ṣe kó lọ́dọ̀ wọn ìgbà tó wá sí Mẹ́ràn yìí yẹ̀yẹ̀ ní abúlé mi tá a ti lọ ya èmi mo dẹ̀ ṣe wèrè nínú fíìmù yẹn díẹ̀ wọn á ní kó ṣọmọ mi wọn á ní màá máa pè ní aláràn torí orúkọ ọ̀jẹ̀ náà ni aláràn yẹn ni mo fi pè ní aláràn nínú fíìmù yẹn ló fi ń jẹ́ aláràn lọ. tọ́lùbàdì ká fi bá orúkọ yẹn bẹ́ẹ̀ni àṣẹ tẹ́ fi pé orúkọ yẹn ó stick. Ọlọ́run bá wa fi sí bẹ́ẹ̀. so ká ní aríbì kan tá a ti rà ní Mẹ́ràn tá a pè ní village kínní ó ṣeé ṣe kí ibẹ̀ yẹn padà di museum lóòótọ́ but gbogbo àwa yìí náà tán fi 1000 lọ pé ká mú 1000 wá ká wá gbalẹ̀ ìdìbò mi wá ní ká mọ́ tí wá ní Mẹ́ràn yìí ló ń bọ̀ nínú àwọn Ògògó àti Yínká náà wọ́n ralẹ̀ sínú Mẹ́ràn yẹn náà wọ́n padà tà ní wọ́n tà dànù pé àwọn ò lè gbé bẹ́ẹ̀. pé inú gbó ni. ọ̀dà àwọn òde gbà wọ́n tà ní but máa ń sọ fáwọn èèyàn tán bá ń lò èmi máa ń sọ fún ọ pé Mẹ́ràn yìí ó sì máa dìlú. èmi ò ní kó ń bẹ mo ti lọ lọ́fíìsì sí Ìkẹjà rí náà Allen I didn't pay I have a special room there mo ní ọ́fíìsì ń bẹ ọ̀rẹ́ mi ní baálẹ̀ Allen yẹn so gbogbo nǹkan ló fi tẹ́ mi lọ́rùn ṣebí ta gbangba la pé bẹ̀ ìgbà tó yá mo tún kóra mi padà wá sí Mẹ́ràn yìí mo lè máa ń sọ fún ọ ní Mẹ́ràn yìí ní ìnira lẹ̀ máa ra lé síbẹ̀ ni bí mo yẹ máa ń sọ ní òwò àwọn tó máa Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi tí mo dẹ̀ sì tún ṣì ń kọ́ntínú lọ lẹ́yìn tí gbogbo àwọn èèyàn ti lọ gbà tí mo tún fẹ́ ṣí ọ́fíìsì mi Mẹ́ràn yìí náà nìkan wá sí. sọ̀kálà ti níbì kan bí irú bàbá wa ṣe ní fíléèjì ní Ọ̀sọ̀sà ńgbà yẹn tó ṣe nígbà tá a pọ̀ náà láti ní arábì kan ó ṣeé ṣe ká wá máa ṣe àwọn nǹkan tẹ́ ẹ wú yẹn ń bẹ̀. torí ńgbà tó yá ọ̀dà dé bá Mẹ́ràn. ọ̀dà. yes ọ̀dà eré dé bá Mẹ́ràn tí eléré Mẹ́ràn gan wọn fẹ́ pè níta mọ́. kí ló ṣẹlẹ̀. we don't know because àwọn kan ń sọ nígbà náà pé wọ́n ní kọ́lọ́fọ́run kan Gbénga Adébóyè ìgbà tán nà níbí torí Mẹ́ràn ò gbà wá kú gbàngbà náà tó bá ti ṣe pálapàla even nu gbogbo àwọn tán pè lọ́mọṣẹ́ gan ìbẹ̀rù wà ń bẹ̀ ń gbà náà tó bá ti ṣe rádaràda ibi tá a dúró sí lójú títí yẹn láti máa sọ pé nẹ́ẹ̀sì ọ̀kadà ni kò mú ilé ẹ̀ ò ń lọ straight ọdún lẹ́yìn náà pending the time. kò dẹ̀ sí pé bóyá bó ṣe lọ yẹn wà lọ gbọ́dọ̀ ọ̀gá mi wá rí ẹ. kò sí tó jọ bàbá rí ẹ ń bẹ ọ̀ràn ló dá ọ̀gá yẹn kò nígbà yẹn nígbà yẹn. so káwa ní bá a ṣe pé bẹ́ẹ̀ ni ẹ ṣe ní kádàkàkọ́ sílẹ̀ ń bí o Mẹ́ràn kakọ̀ náà làwa rí bì kan ibi tá à ń lò náà ni wọ́n tún gbà lọ́wọ́ wa gbà yẹn torí pé ó jẹ́ nǹkan ẹgbẹ́ àlùsí ilẹ̀ yẹn òun náà fi kọ́ ibi gáàsì yẹn lẹ́yìn tá a kó lóòótẹ́ yẹn òótẹ́ yẹn ló sì wà ń bẹ̀ táwọn aṣẹ́wó wà ń bẹ̀ tán ṣiṣẹ́ ń bẹ̀ yẹn bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà láti ìlú òyìnbó gan wọ́n bá fẹ́ rí eléré Mẹ́ràn ló máa wá nígbà tá à ń sọ ìpò fẹ́ rí eléré kan sójú. ẹ má bínú òun náà ni mo ṣe sọ pé irú múùfù yẹn náà even lamẹ́ríkà tó fi ṣe sáìnì Hollywood yẹn kò kí ń ṣe èèyàn kan àbíyàn méjì àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn náà wọ́n mọ̀ ń parí gbogbo ilẹ̀ yẹn ṣe bó ṣe jẹ́ so eléyìí náà sí akitiyan yìí bóyá tírú ẹ̀yìn yìí bá bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ jẹ́ veterans wa tẹ́ bá make move yẹn tẹ́ bá approach àwọn tó yẹ ká approach ní ọ̀dọ̀ àwọn ìjọba irú ibi tí a sọ ó yẹ kó wà monumental ni torí Mẹ́ràn òun ṣe bí jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ story yìí tí a bá document ẹ̀ báyìí tó bá fi máa yá àwọn èèyàn kan ní gbọ́ ọ̀rọ̀ Mẹ́ràn yẹn mọ́ but tí nǹkan bá yẹn bá wáyé orúkọ Mẹ́ràn yẹn as the cradle of Caucasus ní gbogbo kìíní kò ní parun. ìwọ náà ni kì í ṣe tẹ́nìkan lè ṣe. bẹ́ẹ̀ ni sà. àgbájọwọ́ ni àwọn ìjọba wa tá a dẹ̀ ní tó wà wájú wọn ojú ẹjọ́ onísìgá lọ. kì í ṣe ẹjọ́ oníbẹ̀ individual helper la máa ń bá lọ sọ́dọ̀ wọn. tàbá tí o bá ti close mọ́ gómìnà kan àbò close mọ́ honorable kan bíi tiẹ̀
bó ṣe máa benefit rẹpẹtẹ ni wọ́n máa wá àwọn tó o bá kó lọ náà máa lọ fi wọ́n roko ni wọ́n máa lọ fi wọ́n roko ń bẹ̀ láti achieve sọ́dọ̀ tiwọn ni kò ní í sí pé ẹ má fi mi ní nǹkan kan sí àpò àní àgbàṣe nǹkan báyìí ni kẹ́ lọ bá wa ṣe gbogbo wa bá ṣe wà yìí. bẹ́ẹ̀ni. ìgbà tí ò bá ti sí yẹn wọn lè dáhùn bẹ́ẹ̀ àdẹ̀ ń ṣiṣẹ́ fún wọn èèyàn wa ni wọ́n àwa náà èèyàn wọn la jẹ́. bẹ́ẹ̀ni. kò sí bí olóṣèlú tó máa yẹ tí ò ní sí entertainment inú ẹ̀ náà. bẹ́ẹ̀ni kò sí. So but àwọn tí a máa ń sọ́lọ́ máa ní kan sábà ṣáájú níbẹ̀ lẹ́yìn kọ́ ló ń fi àlùbáríkà sí ilé wa àti ọ̀nà wa àti iṣẹ́ wa. àmín àmín. so lọ́ọ́ máa pa wá rẹ́ báyìí nínú iṣẹ́ ọ̀hún. àmín. màá tún sọ lẹ́ẹ̀kan sí let me just say it again torí àwọn monument yẹn seeing is believing nǹkan tí èèyàn bá rí ibẹ̀ lọkùnrin ó máa wà onímọ̀tí ń sọ pé irú sign mẹ́ran yẹn ó wà very very important irú ẹ̀yìn báyìí lẹ máa mọ bí ibi báyìí ló yẹ ká gbé sign yẹn sí kán máa gbé sókè ńlá mẹ́ran Nollywood irú ọdún Ifá yẹn náà ó máa níbì kan tó yẹ kán ṣe ọdún Ifá Nollywood gbogbo àwọn kíní yìí tourist center ló yẹ kán jẹ́ pé tí àwọn bá fẹ́ wá síbẹ̀ wá ya fọ́tò gan ó níye tán máa san. èmi ní lọ́gàn lágbára Ọlọ́run tọ́lọ́run bá túnbọ̀ ṣèyanu bó jẹ́ bá àrílẹ̀ náà bó jẹ́ ilé làwárí tá a máa wó tí àwọn nǹkan yẹn máa wà ń bẹ̀ lóríṣiríṣi tó máa jẹ́ nǹkan àwa òṣèré so tá a dẹ̀ máa jẹ́ kí irú nǹkan tó wí náà wà ń bẹ̀ kódà máa gbìyànjú àti wá àwọn fọ́tò àtijọ́ yẹn mo ní ká bá mi sẹ́ndì àwọn fọ́tò kan wà ń bí ní tí mo ní ká bá mi wá fọ́tò lúkúlúkú wọ́n dẹ̀ bá mi wá wọ́n ti bá mi sẹ́ndì ẹ̀ pé mo ní láti máa rìpóòtì ọ̀rẹ́ mi láti máa fi níran wọn kí àwọn tí wọn ò mọ̀ kán lè máa mọ̀ kí mẹ́mórì wọn máa parẹ́ kó má kú òun bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ẹni mélòó ló máa dárúkọ lúkúlúkú fún ní ìsìn tó máa ní and is number 1 nínú àwọn kọ̀mẹ́díà nígbà náà kò sọ mọ́ onítọ̀hún. kí lẹ lè sọ fún wa nípa bàbá lúkúlúkú torí bàtà wa náà kéré àtàbà ń bàbá lúkúlúkú báyìí tó máa ti kun kíní yẹn sójú báyìí ọmọ máa ṣe àwọn kókó tẹ́ pé akọ̀ máa rẹ́rìn ni kí lúkúlúkú máa ti sọ̀rọ̀ ẹ̀ ti máa rẹ́rìn tó máa ti ṣó wọn báyìí ẹ̀ máa ti oh my God. ara àwọn born actor nìyẹn. ẹ sọ nípa wọn. because ẹni tá a bá ti pè ní born actor àwọn comedian kan wọ onígbà tán bá wọṣọ kan tó wà funny. ẹlòmíì láì àwa tá à ń ṣe comedy gan nígbà míì tán bá sọ̀rọ̀ kan tí n bá ń wò kí n tó fèsì àwọn èèyàn àti máa rẹ́rìn pé èsì tí bàbá yìí máa fi sọ̀rọ̀ yìí ò ní dẹrùn so a dá àwọn kan bẹ́ẹ̀ lúkúlúkú ò dẹ̀ ní òun náà ò ní ọ̀nà míì tayọ iṣẹ́ eré yìí àjọ bẹ̀rẹ̀ ọ̀gá tó kọ́ lúkúlúkú iṣẹ́ náà ló kọ́ Jídé Kòsọ́kọ́ iṣẹ́. ok tálẹ́ni yẹn sà. kí lórúkọ bàbá wa yìí o Délé Tóyìnbó òun lórúkọ wọn ti dolóògbé Ọlọ́run fọ̀run kẹ́ wọn. ìyàwó wọn náà ṣẹ̀ṣẹ̀ dolóògbé ìyàwó wọn ló bí ìyàwó Sàlíù Gbọ́lágadé ọmọ tí Sàlíù fẹ́ sílé nísìn ìyàwó ọ̀gá àwọn lúkúlúkú yẹn ló bí ọmọ yẹn. Ògbólúkẹ́. ok. so lúkúlúkú náà jẹ́ ẹni tó jẹ́ pé kò fẹ́ nǹkan míì ju iṣẹ́ eré yìí lọ. a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lórúkọ bíi kọ́mẹ́ntì tó yẹ pé ńgbà tó kú inú wọn ń dùn gbà náà. yes tí àwa mọ̀ tá a mọ̀ gbogbo nǹkan tí wọ́n sọ nígbà náà. bí ìgbà tó yẹ pé bọ́n ṣe wà láyé tán pàfọ́ọ̀mù yẹn ó ń dín wọn kì í ṣe pé bí ìgbà ó ń dín wọn lọ́wọ́ ni ọ̀mẹ́dí àwo ló wà ńgbà náà a bá yọwọ́ àwọn adẹ́rùpọ̀ kọ̀ọ̀kan kan ńgbà náà táwọn ti ṣáájú bọ̀ tí ńgbà tá a ní fídíò yìí bẹ̀rẹ̀. lúkúlúkú bàǹtàṣì. ọlọ́run o kọ́lọ́n bá mi fọ̀rùn kẹ́ àmín àmín ṣàforíjì fún àmín ráwà takò náà orí ọ̀fẹ́ la ní níwájú ọlọ́run àwọn talented ti lọ àwọn epo kínkín kankan gbogbo wọn. ẹ sà ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn mo tún máa padà síbẹ̀ again torí opportunity ni nǹkan bí mo ṣe rí yín lórí ìjókòó yìí àwọn clarion calls yẹn àwọn wake up calls làwọn òyìnbó máa ń pè ó máa ń jẹ́ kíyàn níran àwọn nǹkan tó yẹ ká ti ṣe táì tí ì ṣe tó dẹ̀ wà very very important torí Ọlọ́run jẹ́ kí kọ́lọ́n lọ́ra ẹ̀mí yín àlàáfíà ara yín ò ní di fíafíà ẹ máa pẹ́ fún wa. irú Hall of Fame tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ó wà very very important
mo sì máa tún sọ lẹ́ẹ̀kan sí, and I'm sounding this clarion call to bàbá wa Bọ́lájí Amusan, the president of TAMPAN. I'm sounding this clarion call to Ambassador Saidi Balogun, the president of Ambassadors Association. I'm sounding this clarion call to àwọn bàbá wa Adéwálé Ẹlẹ́ṣọ̀, the president of ANTP, àti gbogbo àwọn AGN. Let us have a facility that we can call Hall of Fame. So all these great legends, the past and the living legends, so we can engrave their names on the marble. So gbogbo akitiyan wọn, all the achievements, everything they have done to make sure that the Nollywood we all enjoy today, come to stay. So akitiyan wọn ò ní parẹ́. Irú bàbá Lúkúlúkú tẹ́ sọ yẹn náà sí, ó yẹ kórúkọ wọn wà ńbẹ̀. Then behind the Hall of Fame yẹn, akitiyan wọn, gbogbo àwọn nǹkan tó ti ṣe láti fi rí pé Nollywood yìí ó dé bó ṣe dé yìí, gbogbo ẹ̀ ló yẹ kó wà ńbẹ̀. Àwọn kíní ló yẹ ká mójútó. Kò kí n ṣe, that is why we have to make sure our energy synchronizes. Yes. Ká wà ní òṣùṣù ọwọ̀ láti fi rí pé gbogbo àwọn akitiyan wọn lọ sí extinction tí àwọn èèyàn wá ní rántí wọn mọ́, torí tó bá yá ń sìn táwọn generation kan bá dé tó máa béèrè pé ta ni Lúkúlúkú, wọn máa gbé who is Lúkúlúkú, torí pé a ṣe Hall of Fame tó yẹ ká ṣe. Tẹ́ bá dé America, Hall of Fame wọn, àwọn past legends wọn, gbogbo wọn pátá òun ló wà nínú Hall of Fame yẹn. Mo máa rórúkọ wọn gàdàgbà báyìí ní orúkọ companies, orúkọ directors, kò kí n ṣe actors nìkan. Even àwọn directors ní ìtàn ti ṣe akitiyan, àwọn producers, irú àwọn bàbá tó ṣe Kòtò Ayé, bàbá Ajílẹ̀yẹ, gbogbo àwọn akitiyan àwọn people yìí kò yẹ ká gbàgbé ẹ̀. And these are the ways tó jẹ́ pé a lè engrave àwọn orúkọ wọn in a monumental way, tó jẹ́ pé tí another generation máa dé, wọ́n máa bá àwọn orúkọ yẹn lára Hall of Fame yẹn ni. Ìfẹ́ ní ká bẹ lọ́hùn kó túbọ̀ jọba ní ọkàn wa, kájọ ní kífẹ́ yẹn kó papọ̀ kó jẹ́ ẹyọ kan. Tí ò bá ti jẹ́ ẹyọ kan, oníkálùkù nígbà tí mẹ́ran máa bẹ̀rẹ̀ sí split again, níṣẹ́ lóníkálùkù ń dúpẹ́ kan sọ pé àyè tiwa tá a dálẹ̀ ló ń rè nísìn, kákọ́ọ̀sì tiwa ló ń rè nísìn. Ẹ̀ṣẹ̀ àwọn tó ń rò pé kákọ́ọ̀sì wa ló gbọ́dọ̀ máa rè ní àwa lọ̀gá, àwa ni à ń ya fíìmù tójú ló máa ní kán wá lọ rí kinní kan mọ́bì kan. Kán máa bí ò tiẹ̀ jẹ́ mẹ́ran lọ́ bá ṣe tí ẹgbẹ́ wa gangan bá níbi tó heavy tó ń kọ́ bí ọ́fíìsì ńlá táwọn mọ̀ pa àwọn ni táwọn picture yẹn bá lọ pẹ̀lú nǹkan tá a sọ yìí tí wọ́n kọ orúkọ sí kálù nǹkan kan bẹ́ẹ̀ bí all be museum something. Ọ̀ràn èèyàn kan ní kó yẹ pé mẹ́ran nìkan wá ṣe sí, but a ní lè ṣe bẹ́ẹ̀ nítorí pé ìmọ̀ wa ò tí ì ṣọ̀kan, irọ́ là ń pa. Bàbá kan ti bára wa pàdé, gbogbo wa là ń jealous ara wa nísìn, tá a fi bẹ́ẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ọba lọ́ba tó ń ṣe gbogbo nǹkan. Mo fẹ́ ju lágbájá lọ, mo fẹ́ kí lágbájá mọ̀ pé ọ̀gá ni mí, mo lórúkọ jù lọ, mo ṣe kinní kan rádaràda pálapàla ń tà ń bá káàkiri nìyẹn. Tẹ́nìkan bá ti rojú ọ̀nà kan, kò fẹ́ kẹ́lòmíì ò rí ọ̀nà yẹn náà mọ́. A máa wò pé bóyá tí wọ́n bá ti rọ́nà wọbẹ̀ wọ́n lè gbàgbé òun o, wọ́n lè ọ̀rọ̀ Ọlọ́run ò dẹ̀ rí bẹ́ẹ̀. So náà ló ń ṣẹlẹ̀ lẹ́, ó dìgbà tí ìfẹ́ yẹn bá wọnú tó bá jìnlẹ̀ àráyè múra wa gẹ́gẹ́ bí ẹgbẹ́ gangan mọ́. A kì í ṣòṣùṣù ọwọ̀ mọ́. Ayé ìgbà tó kọjá yẹn, àwa yẹn tá à ń sọ yẹn ní òṣùṣù ọwọ̀ kò sí mọ́ nísìn. A kò remember nígbà tá a fẹ́ ya, tí bàbá fẹ́ ya Ròpin Tèèyàn, tí gbogbo yẹn ti dóko yẹn, ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ ń kọ́. Mo wà lára àwọn tí wọ́n máa ń yàn pé ká lọ kó ìgbẹ́ wá nǹkan kan, àmọ́ àṣọ ọmọ Èkó máa gbọ́ àánú gbó nǹkan kan máa yọ jáde ní tèmi, mo ń lọ lébi tí mo gbà ní. Ẹ máa lọ kó gbẹ́ kan káàkiri máa fi palẹ̀. Irọ́ o. Ẹ máa lọ fi gbẹ́ palẹ̀. Gbogbo ilé tó ń ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ńgbà nílẹ̀ rí ìgbẹ́ màálù ni o. Àwọn ni ká máa lọ kó wa ńgbà tí bàbá wa Ògúndé ń kọ́ ọ̀sọ̀ọ̀sà yẹn. Àròpin ni tó fi open ibẹ̀ yẹn, Àròpin fíìmù Àròpin Tèèyàn. Ló fi open ilé Ọ̀sọ̀sà. Ló fi open film village yẹn. Ọ̀sọ̀sà yẹn. Nígbà yẹn àwọn kan tí wọ́n lọ sí location bàbá wa Moses Ọláìyá nígbà náà, Bàbá Sàlá, tí wọ́n lọ tí wọ́n ń bá bẹ́ẹ̀ bọ̀, bàbá yarí ńgbà náà tó lé tó ní gbogbo àwọn tó bá kọ́kọ́ lọ bẹ̀ kan òun ò ṣe fíìmù mọ́, everybody máa lọ lé, everybody wá stand still, kò sẹ́nìkan tó lè yíṣẹ́ padà
kó ló lé òun lẹ̀ ẹni tí ó ní nǹkan ó ní ká máa lọ ṣé bóyá ká bínú ká máa lọ ṣé ní ìsìn tó bá wà ní location kan táwọn kan dé tó ní èmi ò ṣe mọ́ ẹ̀ mọ́ kó tó sọ tán everybody tí ń kí báàgì ẹ̀ mọ́lẹ̀ gbogbo ayé everybody tún káwọn mẹ́yìn káàkiri náà wọ́nà àti bẹ̀bí inú ẹ̀ ṣáṣe máa rọ̀ ẹ lè lọlé kò sẹ́ni tó lè lọ inú ẹ̀ ṣe máa rọ̀ tí àtúntàn yé àwọn tí irú ọ̀gá tiwa bàbá rẹ̀ àwọn jimali nǹkan tó fi lọ kó sínú àwọn tó ń bọ̀ láti tọ̀ tí wọ́n lòdù ẹrù wọn sí bó bá yọ arógun yọ wọn nú ebútú ni tá bá bẹ̀ wá sí location yẹn inú mọ́tò lọ́pọ̀lọpọ̀ ń sún tẹ́ni síta tí tó tún fi lóhùn accept a tún fi bẹ̀rẹ̀ iṣẹ́ padà kì í dẹ̀ ṣe pé iṣẹ́ náà lábẹ́ àṣewà lẹ́nu bá ń ṣe rìhásà wọ́n ń kọ́ orin wọ́n ń ṣe gbogbo ẹ̀ ń bà náà bí oṣù kan bó bá tún léètì kó tó wá síbi tán tó ń kọ́ wọn máa dá ẹkúnlẹ̀ bó ṣe jágbàlagbà tó yes so ṣé gbogbo yẹn lè wáyé nísìnyí mọ́. Bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó wà nostalgic but it's the truth reality tí àwọn bàbá yẹn fèsì ńgbà yẹn òun lè ré fi ní level tó ní standard. Ló jẹ ojú ńgbà náà. Quality. Ìwọ tó ń bọ̀ wá ṣe náà ó máa múra gan ló ń bọ̀ wá ṣeré yẹn mo ti rí ọ̀gá eléré tán dákúnlẹ̀ nítorí ìyàwó ọ̀gá eléré mi. Kí ló ṣẹlẹ̀ sà. Bóyá ìyàwó yẹn complain pé ó sọ̀rọ̀ sóhun bákan ọ̀gá eléré dẹ̀ lòun náà níbẹ̀ wọ́n dákúnlẹ̀ mi ìfẹ́ dárúkọ ẹ̀. Tí wọ́n gbọ́dọ̀ dìde. Bo kò tó bẹ́ẹ̀ Gbódòrógún kọ́lọ́n fọ̀run ọ̀gá àwọn Yínká Quadri. Onígbódòrógún gbà yẹn wọ́n jẹ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ theatre group bó ṣe tóbi tó wọ́n ti dóhùn náà kúnlẹ̀ ní location lójú mi. Àwọn qualities àwọn values àwọn respect àwọn passion yìí. Àwa tá a máa déètì tá a máa lọ nígbà tá à ń ṣe àròpin yẹn kọ́lọ́n fọ́run kẹ́ bàbá àgbà kó ara àwọn ọlọ́pàá géètì nìyẹn géètì ọlọ́pàá àrùn tá a ṣe tí ó máa bá bẹ̀ wọnú kínní ọba léètì àwọn ẹ̀ lọ́ máa mú ẹ kò sí rẹ̀ bọ̀tì àwa tá a jẹ́ jìntà máa lọ wọnú gbó a máa bẹ́ ń kùlé wọnú kínní wọn á rò pa lọ yàgbẹ́ nú gbó ni àwa bẹ̀ wọ bẹ̀ kí a ṣe bínú ṣe é sanwó fún mi ni èló ni wọ́n ń sọ ní bàbá sọ́ngbà náà fún àwọn grade A grade B grade C wọ́n ṣe wà ní ọ̀dẹ̀ máa kọ́ ọmọ wa 700 naira 140 pẹ̀lú ọmọ bíi méje mélòó kan still everybody wà okay everybody dúró fara ṣiṣẹ́. àwọn lè máa fi ráktọ̀ mi tán máa pè call time 8 o'clock a máa bọ̀ ní 4 o'clock nírọ̀lẹ́. kò tún sí nǹkan tán máa ṣe ó dẹ̀ tún máa dẹ́nu nìkan dúró. àwa náà tún lọ lọ́jọ́ yẹn náà pé wọ́n ń dùn. àwọn tó dẹ̀ dá dúró àwọn aṣáájú ẹ̀ nídìí iṣẹ́ yìí ẹlòmíì wọn tán bá pè wọn á pe àgbàlagbà pé kó máa bọ̀ yìí náà lẹ́ máa pé ó kì í ṣe pé ó wá yanjú náà kábàá ló wá yanjú náà ni ibi tán máa lọ wá fún kó máa lọ sùn ó lè máa yàtọ̀ sí ilé ẹ̀díẹ̀ ibi tán máa kanra mọ́ wọn á sì gbé àwọn ọmọ abẹ́nú ẹ̀ kan á lọ jù wọ́n síbi tó wà òkè. wọ́n á tẹ̀ wá dá wọn dúró pé àwọn yaṣẹ́ èèyàn kan. ó ń kánjú ó gbọ́dọ̀ lọ kò sí táyé àgbàlagbà ẹ máa ṣe nítorí pé ìgbà ti lọ díẹ̀ lọ́dọ̀ ọrú ẹlòmíì nínú wọn níbẹ̀ yẹn wọ́n ti máa wá bìlíì pé ẹni tó assist yẹn wá bìlíì pé ẹ̀yin lè assist yẹn because ẹni tó kọ́kọ́ ti ń roko nǹkan bọ̀ tí ọ̀nà ọbẹ̀ fi mọ́ kẹ́yìn tó máa wá gbàbẹ̀ sẹ́yìn lè wá assist yẹn nìyẹn. tí kò bá pave. táwọn yẹn ò bá bẹ̀rẹ̀ báwo lè ń ṣe máa fẹ́ sọ pé ẹ fẹ́ modernize ẹ̀ tí ó bá ní original ṣó máa ní fake ni. ẹ sà ọ̀rọ̀ yìí inú mi dùn pé mo ní àǹfààní láti ní the conversation yìí pẹ̀lú yín torí ọ̀rọ̀ yẹn passion gbogbo work ethic work rate titi yín nígbà yẹn kò ó ti gbogbo ẹ ti di yẹ́lẹyẹ̀lẹ kò tiẹ̀. kò sí mọ́ kò sí tẹ́ bá ṣe rí ẹni tó jẹ́ pé iṣẹ́ yìí òun lóhùn tó gbé dání gbogbo nǹkan ló máa fara dà nínú ẹ̀ a ṣe máa fara dà mo ti rí ọ̀gá tó jẹ́ wípé nígbà tí àwọn ń dún kò sí àwọn kan even kò sáwà ìgàn náà nígbà yẹn àwọn tá a jọ jẹ́ sàwáwù tí mò ń sọ ìran ẹ̀ wọ́n padà múrú ọ̀gá yẹn jáde again tẹ̀lé mi lọ location náà bá tún tọ́ wọn a tún máa treat ọ̀gá yẹn bí ìgbà tó ń treat ọmọṣẹ́
ọ̀gá yẹn ò ní lẹ́nu ọ̀rọ̀ pé ọ̀gá ni mí náà kó sọ fún pé nǹkan báyìí ni kò já ṣe níbí. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run ṣàánú wa. Now ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n padà síbẹ̀ ká tó fi àdàgbà ètò yìí rọ̀. Ẹ jẹ́ kí ìfẹ́ wà láàrin gbogbo àwọn guilds, láàrin gbogbo àwọn associations. Mo ti dárúkọ gbogbo àwọn associations yìí. Tí a bá wà ní Òṣùṣù Ọ̀wọ̀, òun ni a lè strike blow tó máa hit. Hall of Fame tí mo sọ yìí ẹ jẹ́ ká fi sí ọkàn. Let us have a facility kí a ní monumental Hall of Fame fún gbogbo àwọn past and living legends wa. So gbogbo akitiyan history story wa kò ní sọnù tí àwọn next generation bá dé, tí àbáwá kan ṣe ń sìn á kàn di pé táwọn kan bá dé ẹ kàn máa gbọ́ lágbájá báyìí akitiyan ẹ máa níta ló ń jẹ́ bẹ́ẹ̀. Tí àbá fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀, ẹ jẹ́ ká wà on the same page kí a lè ṣe gbogbo àwọn kinní yìí. It's not all about pé ẹgbẹ́ kan wọ́n fẹ́ lọ ṣe retreat níbì kan. I'm not against any retreat. I'm just saying that àwọn nǹkan tó yẹ ká ṣe láti fi rí wípé Hall of Fame ó wá sí ìmúṣẹ ó wà important o. Kó má lọ rí pé time kan máa dé ẹ̀yin gan tí ẹ fi ìwà selfishness tí ẹ fi ń da gbogbo suggestions táwọn mú wá yìí wọ́n máa béèrè orúkọ yín náà gbà yín náà ní mọ̀ọ́mọ́. Kí gbogbo legacy lòyìnbó máa ń pè àwọn legacy àwọn bàbá Ògúndé, àwọn legacy bàbá Adelove, àwọn legacy àwọn bàbá Sàlá, àwọn legacy gbogbo àwọn Dúró Ládípọ̀, àwọn bàbá yìí tán ti ṣe akitiyan ńlá lórí iṣẹ́ yìí kí legacy wọn máa parun. Tẹ́ bá bí ẹlòmíì ò mọ ẹ tó ń jẹ́ bàbá Dúró Ládípọ̀, ẹlòmíì àníta ló ń who is that, ẹlòmíì àti ẹ máa sọ òyìnbó torí pé a ṣe proper documentation tó yẹ kí a ṣe. Àwọn bàbá yẹn ò ṣe ń gbà yẹn, àǹfààní wà fáwa láti ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ leaders of all the guilds, all the associations, let us come together. Let us forge a single strong unity láti rí wípé gbogbo àwọn plans yìí ó wá sí ìmúṣẹ. Bàbá ká tó fi àdàgbà ètò yìí rọ̀ síbí kan. A máa ń pe abala kan ní famous phone call. Ẹ máa wo fóònù yín, ara àwọn cruise tó jẹ́ kí ètò yìí yàtọ̀ ni ẹ máa wo fóònù yín, ẹ máa wá pe celebrity bíi tiyín, ẹ máa pè wọ́n, àwọn aráalé ẹ máa gbóhùn wọn, ẹ máa kí wọn ní orí ètò. Ìyẹn a máa ṣe yẹn. Then last question kí n tó wrap up. Ẹ máa ń bá àwọn ní content creators, àwọn skit makers ṣe, a máa ń rí yín. Kí ni ìyàtọ̀ industry titi wọn from the experience ẹ ti lọ bá wọn ṣe àti titi wa? Ó sì yàtọ̀ kankan bẹ̀ ju pé àwọn ń gbá wa lọ́n ti wọn. Bí ti báwo sá? Nà ṣe bí àwa la ní tán ṣe. Bẹ́ẹ̀ ni. So nígbà táwa ò dẹ̀ yà síbẹ̀ ṣé gbogbo àwọn tó ń ṣe skit yẹn ni eléré ni. Wọ́n ṣe léré. They are not actor. Bẹ́ẹ̀ ni. Wọ́n kàn mú nínú iṣẹ́ wa wọ́n dẹ̀ fi ń jẹun lọ. Ìgbà táwa náà dẹ̀ wò pé tó kó má lọ lásán. Ìwọ tán bá pè náà wà á sáré even n tó máa gbà ń bẹ̀yẹn gan tún máa ju ti iṣẹ́ gangan tó máa lọ lọ́jọ́ 3-4 lọ lọ́dọ̀ wọn. So àwa náà fara wọn ti wá ń pè wọ́n ní àwọn tá a jọ jẹ́ the same thing because wọ́n ti ń pè wọ́n ló fi wọ́n ṣe lead role nínú nítorí wọ́n ti ní follower rẹpẹtẹ níta. Bẹ́ẹ̀ni. Wọ́n ń pè wọ́n wá ṣe síbi méjì even gan ti mí nù wọn tó bá dé bá girigiri báyìí náà máa sáré ya iṣẹ́ nǹkan kan máa lọ ẹ̀yin tẹ́ níṣẹ́ kan máa pa yín tì ń bẹ́ẹ̀ kẹ́ jókòó ni. A sáré ṣe tiẹ̀ ó dẹ̀ ń lọ náà nìyẹn. Ara fífẹ̀ tí iṣẹ́ wa ti fẹjú tó jẹ́ pé ó máa ṣòro láti kákò padà nìyẹn. Ojúlé tó wọ ilé òṣèré ojúlé kan ṣo ní nígbà kan. So ìwọ tó máa wọbẹ̀ tó fẹ́ wọ ẹnu ọ̀nà yẹn ó máa múra láti wọbẹ̀ but ní ìsìn ìgbà ojúlé ló wọbẹ̀. Ó ti dàbí ọjà. So everybody gbogbo ìtàn sọ pé ká come together ká ṣe nígbà tí tá a bá fẹ́ come together ni kíní yẹn ò ní split àní rí kíní kan kakọ́sì kíní kan fíìmù kíní kan lọ́tọ̀ọ̀tọ̀ but nítorí pé nígbà yẹn náà bóyá àwọn ọmọ yẹn wọ́n mú idea kan wá àwọn tó jágbà gbàngbà náà wọ́n fi pé àwọn ò lè gbà wọ́n máa ṣe kíní kan ló máa mú àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ bá gbà ẹ̀gúlẹ̀ ni má ṣe tèmi á di wì kíní kan fíìmù kíní kan wọ́n dá yẹn lẹ̀ nìyẹn àwọn kan náà rọ òun ló jẹ́ kí wọ́n náà ṣàbí kí là ń pè ńgbà náà ló wáyé ANTP di tampa ló ń di gangan láì gbọ́ra nítorí pé àgbọ́ra wáyé náà ni oníkálukú ti fẹ́ ṣe tiẹ̀ fẹ́ máa ṣe tiẹ̀
but ìgbà tó wà lójú kan ṣo ó ṣòro ṣe ìgbà yẹn láyé ìgbà àwọn bàbá wa tá à ń sọ yẹn. ìgbà yẹn gan kò sí pé bí amákẹ́tà kan máa wá fìyà jẹ onífíìmù kan. ṣé ọ̀rọ̀ tó Gúndé sọ ńgbà náà ṣé kò ti padà máa ṣẹlẹ̀ bó sọ náà pé kápítà ṣì máa wá take over iṣẹ́ ìmọ̀ wa lọ́wọ́ àwọn tó ní kápítà òun náà làwọn mákẹ́tà Ọlọ́run ló kàn gbèjà wa lọ́wọ́ wọn ní ìsìn nígbà kan sẹ́yìn rí mọ́tò nídìí òṣèré nígbà tá à ń tajà níbẹ̀ àwọn ará wa gángan tá a bá fẹ́ ṣènáwó a máa lọ yọ sí àlọ́tọ̀ ni àwọn mákẹ́tà náà ní ibẹ̀ ẹjọ́ ẹ má jókòó a máa lé ẹgbẹ́ ẹ̀tẹ́jọ́ ń ṣeré náà jọ ẹ má jókòó mbẹ́ yẹn àwọn mákẹ́tà náà níbẹ̀ yẹn o àwọn náà máa páàkì mọ́tò bọ̀tẹ́ wọlọ́hún agún aláàrú kì í gbé Ọlọ́run tún yí dà pé oníṣẹ́ máa wá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ kọ́lọ́run jẹ́ kí gbogbo wa jèrè ẹ̀. àmín àdúpẹ́ fọlọ́run ẹ ṣeun gan sa abala famous phone call ni adé yìí ẹ jẹ́ kí wọ́n bá dádì mú fóònù wọn kí ẹ bá wa pé gbajúgbajà bíi tiyín. aláwa mà tá a fẹ́ pè báyìí Ọlọ́run. kò sẹ́ńtẹ́ pè tí ò dáa. ẹni bá pè tó bá wà lórí iṣẹ́ ẹ̀ ó máa gbé. ẹ̀yin tilé ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká wá nǹkan fìdílé àwọn bàbá wa wọ́n máa pe gbajúgbajà bíi titi wọn a máa gbóhùn wọn lórí ètò famous phone call ni. kí ló ń ṣe yí gbogbo gbà ni wọ́n máa ń wà lórí kọ́ọ̀lù. orí kọ́ọ̀lù máa ń pọ̀ ju orí iṣẹ́ tí ẹ lọ. gbogbo gbà náà ni kó máa wówó gbogbo gbà ló máa wówó kiri di ọláyà o ò jẹ́ jẹ́wọ́ pé owó wà rí igwe ṣé tó fẹ́ mówó wá ní àbí tó fẹ́ mówó kejì tó ní mo wà lórí interview ni mo ṣe gbọ́dọ̀ ni mo gbọ́dọ̀ pé àgbàlagbà òṣèré ẹgbẹ́ mi kan mo dẹ̀ wò rárá pé ẹni tí mo tún lè pe ọ̀rẹ́ mi ó wà l'Amẹ́ríkà. ẹ rà sà. mo wá ní kí n pè wọ ọ̀tá mi. ẹ káàsán sà. àwọn aráalé ń gbóhùn yín ẹ kí wọn sà. ẹ kí gbogbo aráalé bọ̀dá Ọláìyá Igwe. ẹ wò wèrè. ọkùnrin obìnrin ọmọdé àgbà tó ń pọ̀ náà bá aláàánú jù lọ sí jẹ́ kẹjáde lékú lọ́wọ́. ayọ̀ àjẹ́ ti gbogbo wa bí wọ́n ṣe pè mí wọ́n ń pè mí lékú bí ọlọ́wọ́ báyìí ọlọ́wọ́ bá dúró sẹ́yìn náà. àmín ẹ ṣe ọ̀gá wa Ọláìyá Igwe náà ń kí gbogbo yín ẹ̀wọ̀ ẹ̀yìn ara iléeṣẹ́ mọ̀ wọ́n kí àwọn kí n júwe wọn dáadáa. ẹ ṣe gan ó dàbọ̀ sá. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ará ilé ẹ ṣàjírí bí ó ṣe lọ ṣàjírí Igi Ọláìyá ni àlejò wa pé Igwe lórí set offset lórí camera off camera wọ́n fọ́ ní mi. Shout out to bàbá wa Igwe Ọláìyá, thank you so much for taking the call. ẹ ṣé gan sir, a pè yín ẹ jẹ́ wa Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́, ògo yín tó ń búyọ kò ní wọ̀kùnkùn lágbára Ọlọ́run, àlàáfíà ara yín ò ní di fíafíà, ẹ pẹ́ fún wa, ẹ ṣé gan tí ẹ fi ọgbọ́n ìmọ̀ àti òye tẹ́ fi bọ́ wa lórí ètò. Ṣé fíìmù kan wà tẹ́ ṣe àbí ìtẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe tó fẹ́ jáde bí àkàfọ opportunity yìí? Lágbára Ọlọ́run èmi náà ń gbìyànjú, mò ń ṣàjọ lọ́tún lósì báyìí, owó napo, owó gbọ́múlé láńtà, mo sá ń sa gbogbo ẹ̀jọ́ nítorí jẹ́ máa dárúkọ bí mo ti ń gbé ọmọ pé àwọn ní gbọ́múlé láńtà náà wọ́n ti yàn mọ́ tọ́lẹ́ẹ̀tì, so mo rọ gbogbo ẹ̀yìn ẹ̀ mo fẹ́ máa po sinimá gangan tí ẹ ti ń wò táwọn ọ̀gá wa àbúrò wa tí wọ́n ti ń ṣe, àwa náà fẹ́ dọ́gbọ́n ẹ̀ wò, a tún fẹ́ kí àwọn èèyàn wa tún wò wá nínú sinimá yẹn,
agbára Ọlọ́run bóyá oṣù tó ń bọ̀ la máa bẹ̀rẹ̀ sí pòpọ̀ ààrẹ ni àkọlé ẹ̀ ààrẹ òun ni àkọlé sinimá yẹn. Mo bẹ̀ gbogbo àwọn èèyàn tó bá ti jáde kán gbárùkù tiwa náà kán wò pé àròkọ alọ́kọ̀bẹ̀ nǹkan kan la fi ń ṣàwó yẹn jọ. Owó yẹn ò complete náà o bá rẹ ẹ̀yin aláàánú tẹ nífẹ̀ẹ́ Alápinni ẹ̀fẹ́ náà bá tún ràn mí lọ́wọ́ àbí n ta fẹ́ fi bí 500 to 600 million ṣe ẹ rí i pé ẹ̀mí nìkan ò gbé àwọn ọmọ kan nígbàgbọ́ pé Ọlọ́run wà àti ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ jẹ́ kẹ́mi náà fi opportunity yẹn buttress nǹkan tó sọ gbogbo ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò tí ẹ máa ń ṣe ìrànlọ́wọ́ tẹ máa ń support àwọn guest tá a bá gbé wa ẹ ti gbọ́ nǹkan tí bàbá Alápinni sọ wọ́n náà wọ́n ní plan as a matter of fact àwọn ti wà lórí ẹ̀ but àwọn sì need the support yín owó táwọn need ń ṣe owó kékeré 600 million 500 million naira kò kí ń ṣe owó kékeré torí pé àwọn bàbá yìí akitiyan wọn òun ni Nollywood tí gbogbo wa enjoy ilé ni so ó máa da gan tí a bá rí fíìmù wọn lórí big screen ní cinema inú wa máa dùn gan mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń wètò yìí inú yín máa dùn we cannot wait láti rí àwọn fíìmù wọn ní cinema ní big screen yes torí pé àwọn bàbá yìí nǹkan tó ti ṣe tètè bọ́ọ̀lì kọ́ ó lọ fà gan so ẹ̀yin tẹ́ bá lè ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ lórí plan yìí bí account number yín lè máa fún wa torí ẹlòmíì ọkàn wètò ni kò fẹ́ ariwo ó kàn fẹ́ tẹ́wó. bẹ́ẹ̀ni ẹ ti tẹ́wó náà ní ọ̀dà account yín lè máa wá tẹ̀ kán lè tẹ́wó síbẹ̀. 06 máa pariwo lórí ìyẹn ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ inú ni mo ti ń sọ ọ̀rọ̀ ti débi ọ̀rọ̀ owó báyìí ló máa kẹ́ ẹ lè gbọ́ dáadáa 06 77 91 3411 GT. orúkọ wo ló ń yan máa bá. Ganiu Noviu náà lè máa bá ń bẹ̀ Ọláyẹni 06 77 91 3411 GT Bank. Ganiu náà lè máa bá ní ibẹ̀. Ganiu Noviu ní tẹ́ máa bá ń bẹ̀ nìyẹn. Social media handle yìí ẹ jẹ́ ká fi opportunity yìí sọ WhatsApp yín fáwọn ará ilé then social media handle yín TikTok Facebook YouTube kan lọ bá yín fàájà tí wọ́n bá tì lọ bá yín follow yín ẹ sọ fáwọn ará ilé. WhatsApp number mi 081 45 43 31 82 081 45 43 31 82 ìkejì 080 23 45 8556 080 23 45 8556 gbogbo ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá wá ń wá Facebook ọwọ́ àǹdù tẹ́ ń wá YouTube Alápinni Òòṣà TV Alápinni Òòṣà TV àti Instagram o àti Facebook o gbogbo ẹ lọ sí orí Alápinni Òòṣà TV. ẹ̀yin tí wàá lọ Àpinni o Alápinni ni o. Alápinni so ẹ̀yin tí wàá nílẹ̀ ṣáà ti gbọ́ bí ó ṣe ń lọ Alápinni Òòṣà tẹ́ bá lórí YouTube lórí Facebook sórí TikTok lórí Instagram ẹ lọ follow wọn kẹ́ lọ subscribe ẹ ṣe gan bàbá ká tó fi àdàgbà ètò yìí rọ̀ síbi kan a rí interview kan tẹ́ ṣe torí a rí gbogbo bẹ́ẹ̀ ṣe support APC ní last campaign gbogbo akitiyan yín gbogbo ẹ̀ la rí pàtó tí wáyà la wá rí interview kan tẹ́ sọ pé ẹ regret pé ẹ polówó fún àwọn APC kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi di pé ọ̀rọ̀ rí bó ṣe rí yẹn. ara kíkan ni ara kíkan ló fà á. bíi ti báwo sà. bàbá wa Bọ́lá Ahmed Tinubu aláàánú gbogbo àwa òṣèré ni látilẹ̀ kì í tẹ̀ tún ṣe òṣèré nìkan gbogbo yẹn nígbàgbọ́ pé aláàánú ni Tinubu látìgbà tí bàbá náà dẹ̀ ti ń gbé igbá òṣèlú ni ẹgbẹ́ òṣèré ti ń tẹ̀lé wọn bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo wa lóòótọ́ àwọn kan yà síbòmí ṣùgbọ́n àwọn tó ń tẹ̀lé wọn ló pọ̀ jù látara ìwà wọn a sọ àwọn ọ̀rọ̀ kan kọjá pé kan ṣe bìkan ní mẹ́rán káwọn tí ó bá jẹ́ wípé bá a ṣe ń ṣe tiwọn àwọn náà dá sí ọ̀rọ̀ wa ni ó ṣe ṣe kírun kan bẹ́ẹ̀ náà ti wáyé
àdàmú àtẹ̀lé wọn púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé torí owó ni wọ́n ti gbowó yín wọ́n ti mo sọ̀rọ̀ gángbà náà mo ní ṣe yóò rí wa ni ó sáré àwọn kan mo mọ̀ ṣe yí kọ́ ló jẹ̀bi wa Tinubu kọ́ ló jẹ̀bi wa àwọn tí wọ́n ránṣẹ́ ni àwọn tí wọ́n máa ṣaṣojú wa lọ́dọ̀ wọn tó yẹ kán bá wa béèrè nǹkan tó tangible tá a lè máa jẹ irú àwa ìtawà dẹ̀ jáde a jáde nítorí mẹ̀kúnnù kì í ṣe tara wa nìkan a ò tá a bá ní ká garùn onílẹ̀ Yorùbá lénìí ta la ní lóòótọ́ tó fẹ́ kojú àwọn amúnisìn kò sẹ́nìkan tá a nínú Yorùbá tó tayọ Tinubu ṣùgbọ́n bóyá omi ẹ wá pọ̀ ju ọkà lọ lọ́dọ̀ wọn ni o kò yé mi bóyá wọ́n dẹ̀ ń dì wọ́n lọ́wọ́ mú ni bóyá wọ́n dẹ̀ ń rán àwọn èèyàn ní òjíṣẹ́ àwọn èèyàn ò gbádùn àwọn èèyàn ń pariwo yàtọ̀ sí àwọn mẹ̀kúnnù ń pariwo gan ló jẹ́ kí n fi kára mo ní mi ò ní padà campaign fún wọn ní second time mọ́ bá a ṣe jáde tí mò ń lọ ní pa mi yín mú sí mi pé ta lè fẹ́ campaign fún ẹ bá ní mẹ́ òótọ́ ọ̀rọ̀ ní àlẹ́ lómi bàbá yìí náà àmọ́ tá a bá máa sọ bẹ́ẹ̀ kan máa mọ̀ pé ọ̀rọ̀ kan dùn wá gbogbo àwọn tán jáde náà tá a jọ campaign kò sẹ́ni tó benefit ń bẹ̀ bí àwọn tí wọn ò ṣiṣẹ́ fún wọn. bí àwọn tí wọn ò ṣiṣẹ́ fún wọn. kọ́ má jẹ́ kó jẹ́ pé àwọn obìnrin wa nìkan iná máa jàǹfààní wọn. Kàn ṣe fún àwọn àgbàlagbà tán máa mọ rírì wọn àwọn àgbàlagbà tán mọ̀ wípé bàbá yìí òun la láti tẹ̀lé pẹ̀lú inú kan kì í ṣe nítorí tán fẹ́ jẹ sẹ́nu. Ẹ wo mo tún sọ lẹ́ẹ̀kan sí mo rọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu a ò lẹ́lòmí àfi àwọn kàn bá wa bójú wẹ̀yìn wo àwọn mẹ̀kúnnù kó tó ìgbà tí wọ́n tún máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì kàn jẹ́ kí àwọn mẹ̀kúnnù ti máa rí ipa iṣẹ́ wọn lára wọn kàn dẹ̀ jẹ́ kí mo tún sọ kàn jẹ́ káwa òṣèré náà rí ipa wọn tó bá yẹ pé àwọn kan ni wọ́n rán kàn bá wa bá wọn sọ̀rọ̀ pé ẹ máa bá wa kó wọn jọ gbogbo wa a fẹ́ ṣe nǹkan báyìí fún ọ kí gbogbo wọn fi ti gbọ́ káwọn náà dìde kán ràn wá lọ kán ràn Nollywood yìí lọ́wọ́ gẹ́gẹ́ bíi ti àwọn tòkè òkun tá à ń sọ yẹn pé wọ́n máa ṣe ibi tán ti máa ya fíìmù fún wọn wọ́n á tún fowó sọ̀pọ́ọ̀tì wọn a mọ̀ pé lóòótọ́ Nàìjíríà burú o ẹlòmíì lè gbowó póun fẹ́ fi ṣe nǹkan kó má fi ṣe mọ́ wọ́n lè máa rò yẹn ṣùgbọ́n àwọn tó máa ṣe náà wà ń bẹ̀ Ṣèyí jáde káàkiri ó mọ̀ pé ara òòrọ̀ ìyẹn dá ṣe òun bàbá ò ráyè àmọ́ Tinubu ń ráyè mo ti gbàgbé pọ́n ṣe birthday happy birthday to you Ṣèyí wàá ṣọ̀pọ̀ ọdún láyé àmín ò ní kú máwọn òbí ẹ lọ́wọ́ àmín lágbára Ọlọ́run èròǹgbà ẹni dáadáa ó máa wá sí ìmúṣẹ àmín àmọ́ ẹ jẹ́ kí a tètè bẹ̀rẹ̀ sí ní rí ká tó tún jáde fún ìpolongo kán má bàa sọ̀kòlù wá ńgbà tá a bá tún fẹ́ polongo pé ìtẹ́ polongo kọjá kí ló ṣẹlẹ̀ tó bá ń jáde ní gbagba tí Tinubu bá ń jáde ní gbagba òun náà la rẹ́dì láti ṣiṣẹ́ fún. ok nǹkan tẹ̀ ń tọ́ láti sọ́ọ̀sì ni pé tó bá tún gbé campaign wá sí. àlẹ́ lómi tá a fẹ́ fà ṣé mo léèyàn lé bàbá mi tó fẹ́ lọ ṣe bí Tinubu ni òun náà lápá ẹ̀ka wọn àmọ́ kán jẹ́ kí àwọn èèyàn kó reflect báyìí kó tó ìgbà tó tún máa lọ ẹ̀kejì yẹn kó reflect kó hàn wọ́n lè máa ṣiṣẹ́ o àmọ́ àwa ò tí ì rí kán ṣàánú gbogbo mẹ̀kúnnù kán yíyànda ààbò ilẹ̀ Yorùbá náà ti ní pírọ́blẹ́mù fún ààbò wọ́n ń wọ Kwara wọ́n ń wọ ibì kan gbà náà ní Súnmẹ́kọ̀ọ́ ṣé ká máa lọ kán lu mi ńgbà tán bá dé ni àwa tá a mọ̀ wẹ́wẹ́ kán ṣàánú wa àwọn náà ní o Tinubu náà ní 100 times òun náà ní tó bá sì ń jáde àmọ́ kán ṣàánú wa kán ṣàánú wa kán ṣàánú aráàlú kán jẹ́ kí ìlú ó yàtọ̀ díẹ̀ kán tó padà lọ ẹlẹ́ẹ̀kejì yẹn igi tó bá ń dí wọn lọ́wọ́ ń bẹ̀ tí ò fẹ́ jẹ́ kí wọ́n rí táwọn mẹ̀kúnnù yẹ kán gé dànù káwọn náà hùwà bíi sọ́jà kán dijú mọ́rí gbogbo ẹni tó bá fẹ́ borúkọ wọn jẹ́ orúkọ wọn ò bàjẹ́ tẹ́lẹ̀ àmọ́ báyìí orúkọ wọn ò ní bàjẹ́ o kí sí èyí máa lọ sọ fún bàbá fa bàbá létí pé bàbá àní àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà tán tí ìbírí ọ̀nà àbáyọ ẹ jẹ́ káyé wọn yàtọ̀ nígbà yín nítorí pé tí a bá lọ sí Ẹdẹ a ṣe ń padà bọ̀ lẹ́ẹ̀dẹ̀gbẹ̀yìn náà ni
ẹ̀dẹ̀ wa ò dẹ̀ ní bàjẹ́. Àmín. Bíbẹ̀ yẹn ṣe rí nìyẹn. Mo dẹ̀ tún sì ń retí Ṣèyí náà tí Ṣèyí ò bá tí ìránṣẹ́ sí mi ní jáwọ́ nú ọ̀rọ̀ ẹ̀. Ẹ lo opportunity láti sọ fún Ṣèyí. Mo ń sọ fún ẹ Ṣèyí tó bá rí mi tó bá ti gbọ́ kinní ó ń láti ránṣẹ́ sí mi mo ń láti rí ẹ. Bí bàbá nífẹ̀ẹ́ Tinubu sábòde bẹ́ẹ̀ yẹn a máa fìdíwọ́dì fi sẹ́lẹ̀ fún ọ àìmọye oṣù ẹnìkan ní bá ń fún ọ lówó oúnjẹ à ń fún ọ lóòtẹ́ẹ̀lì rírọ̀ àbá máa sùn lórí àtàní ó bá ń wò yín ká ẹ sọ pé bóyá tó ń tọrọ owó tàbí ká ẹ ló ti gbowó ló tún ṣe ń ka wàhálà ti yín nìyẹn èèyàn máa ń jẹ níbi tó bá ti ṣe sí ni tí wọ́n bá dẹ̀ ní ẹni tó fẹ́ fàálẹ̀ fún wa tó ju Tinubu lọ fàálẹ̀ ká wo ká gbọ́ ìtàn bàbá ẹ wò bóyá òun ló lè ṣe torí ọmọ àlè yín iṣẹ́ ká sọ̀pọ̀tì ká sò tọrọ fún ẹni tá a ránṣẹ́ ìṣe la tún máa sọ nǹkan míì lẹ́yìn àní lè sò tọrọ gbogbo àwọn àgbààgbà òṣèlú tí wọ́n ránṣẹ́ àwọn aráàlú ńgbà náà san jíṣẹ́ ni wọ́n jíṣẹ́ wọ́n jókòó tẹ́ ni kíní kan kíní tí wọ́n ń pe pátì káàkiri ṣíàmánu kíní kan ṣíàmánu tọ̀hún wọ́n jíṣẹ́ kankan àwọn local government ṣíàmánu yín náà ò ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ ní local government wọn ẹ jẹ́ kéèyàn sọ̀kalẹ̀ tó lè rìn kiri tó lè bá yín rílùú bó ṣe ń rí Ọlọ́run á fún gbogbo wa ṣe o. Àmín. Ìtẹ́ tó tún bọ̀ tẹ́ fẹ́ ṣe ẹ̀mí yín ló máa ṣe lágbára Ọlọ́run. Àmín. Ṣèyí I want to see you my house. Kọ́ fẹsẹ̀ rìn wá kán rí pé ó rìn wọnú igbó tí mò ń gbé má máa lọ fíjìsì nìkan kọ́ máa lọ kínní happy birthday to you. Ó ní agbára gan ọ̀rọ̀ ẹ̀jẹ̀ sọ yẹ jẹ́ kí èmi náà kàn chip nǹkan kékeré torí pé ẹ sọ pé ó possible kí wọ́n rán àwọn kọ́ máa rán àwọn èèyàn káwọn náà fi jíṣẹ́ bẹ́ẹ̀ni ibẹ̀ ni leadership problem yẹn tó ti wáyé torí tí ẹ bá delegate iṣẹ́ fún yàn ẹ máa make sure pé ẹni yẹn jíṣẹ́ yẹn gangan òun lè fi sọ pé kọ́ máa rán yàn kọ́ monitor ẹni tán rán torí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń rán ní òní fi jíṣẹ́. Wá fi jíṣẹ́ sáré àpò tiwọn. àwa náà pé wọn ò ṣiṣẹ́. Àmọ́ àwa bú aṣáájú tó wà lókè bóun ni ò ríran kó dẹ̀ lè rí gbogbo ẹ̀ tán. Gbogbo APC ẹ mọ̀ pé mo bínú sọ̀rọ̀ ńgbà yẹn ẹ má wọrí o bàbá náà ló máa wọlé o but jíṣẹ́ tí mò ń sọ yìí fún wọn. Ẹ kí àwọn aráalé kí. Gbogbo ẹ̀yin aráalé ẹ̀yin tẹ́ ẹ máa tún bú mi lórí tí mo sọ àtẹ̀yin tẹ́ ẹ máa yìn mí gbogbo yín ni mo kí bàbá want money bí bàbá ẹ ò bá ní want money ní kó lọ kú dànù kó ṣiṣẹ́ kó má jèrè ẹ̀ tó yín wọn ò kàn mí mo ti sọ tèmi náà gbogbo ẹ̀yin aráalé tí ẹ gbádùn wa ẹ̀yin fáǹsì mi ẹ̀yin fáǹsì gbogbo àwa òṣèré àti ẹ̀yin fáǹsì ẹni tó ní ètò yìí olótù yìí lágbára lọ́wọ́ ọba tó dá yín ẹ ní dòkú. Àmín. Iṣẹ́ ọwọ́ yín ò ní dòbú. Àmín. Wọ́n ti ń rí àìní rí yín mọ́ kò ní jẹ́ ó wáyé o. Àmín. Ara pápá là bẹ́tù òjòjò ní ṣó kó má nájà owó àtọmọ ló máa bá gbogbo yín gbé o. Ojú ni ẹ fi ń wò wá ojú yín ò ní fọ́. Àmín. Ojú ẹja kì í fọ́ lálẹ́ odò etí lẹ fi ń gbọ́ wá etí yín ò ní di. Àmín. Etí ọmọ langidi kì í gbéra etí ọmọ tuntun kì í gbàsán etí yín ò ní gbọ́rọ̀ burúkú. Ìwọ tó dẹ̀ fẹ́ bú mi tó fẹ́ ṣépè ìwọ̀nba tó bá lè forí gbé ni kò ṣẹ́ o tó bá lọ ṣẹ́ ìtò wúwo ọrùn máa wà àwọn bàbá ẹ̀ ń lé o eléyìí ò ń ṣeré ibi tí mo bá dé yìí ò ń ṣeré o take time before you talk before you comment simple good night. Good night gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ comment bad comment ẹ jẹ́ ká rọrẹ́ o àpín ni òṣà ti sọ̀rọ̀ kò ṣeré ń bẹ̀ o kò ṣeré o. a rò pé ó wà nílé ọrùn ò lè wọ ẹ ó lè sùn lé kọrùn wọ ẹ o. Ẹ wò bàbá arábìnrin ẹ ṣé gan àgbẹ̀yẹn jẹ́ wa God bless you sir ẹ ṣé gan ẹ̀yin tí wàá nílé thank you for watching if you know you are watching you have not subscribed ẹ ti torí bàbá alápìnrin ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. Àwọn tí ẹ máa subscribe sí ẹ subscribe. ẹ gbọ́dọ̀ subscribe sí ìkànnì tẹ́ ń wò yìí nǹkan sì pọ̀ ń bẹ o nǹkan pọ̀ ń bẹ. ọ̀rọ̀ sì pọ̀ ń bẹ gan o. ẹ jọ bàbá ọ̀rọ̀ Hall of Fame tí mo sọ yẹn ká ṣe facility kan tí orúkọ ẹ̀yin legends àtàwọn tó ti lọ àtàwọn tó ti wà tórúkọ wọn fi ní parẹ́ ẹ jọ ẹ bá mi lù wọ́n lọ́gọ̀ ẹnu. Gbogbo wọn náà láti gbọ́ báyìí àwọn tó tún lè ṣe jù náà làwọn àbúrò wa tí Ọlọ́run gbé lọ́wọ́ ga báyìí àwọn nìkan bá wa ronú kán wo ẹ̀yìn wò pé àwọn wo ni wọ́n roko
iṣẹ́ tá à ń ṣe yìí kí ni tí a lè fi lù wọ́n lọ́gọ̀ pé wọ́n ṣe wọ́n dúpẹ́ o adúpẹ́ o tán fi ọ̀nà ẹsẹ̀ wa sí ojú ọ̀nà yìí àwọn náà ni wọ́n lè ṣe àwọn ló lè yìn wọ́n gbogbo àgbàlagbà mẹ́ta náà ló kù tó wà ní ẹ̀hún yẹn oníkálukú ń lọ díẹ̀díẹ̀ náà nìyẹn lágbára Ọlọ́run ẹ̀ ní ṣánkú ẹ̀ náà máa dàgbà ẹ̀ máa dògbó ẹjẹ́ àti ìwọ náà lóòótọ́ káti ẹ̀ níbì kan tí wọ́n ti máa rántí àwọn tó ti kọjá lọ níbẹ̀ ẹni tó bá fẹ́ mọ òṣèré tí ó mọ̀ tó bá lọ bí báyìí wàá rí fọ́tò ẹ̀ wàá dẹ̀ rí tan ẹ̀ díẹ̀ tí wọ́n kọ síbẹ̀ ẹ̀yin ọ̀gá wa ẹ̀ bá wa tí pírẹsidẹ́ǹtì wa torí àkókò tí ń lọ àkókò yín ò ní lọ nínú ayé tí àwọn ò bá tiẹ̀ náà kàn gbé ìgbésẹ̀ lé lórí kàn lè fi ẹsẹ̀ yẹn lé ẹni tó bá tún bọ̀ lẹ́yìn tiwọn péjọ bá mi parí nǹkan báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí gbogbo ọ̀rọ̀ wa dayọ̀ àníkàbámọ̀ ń diṣẹ́ yìí bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé gan ẹ̀yin tí wà nílé Hall of Fame tí mo sọ yẹn even ní ìlú Amẹ́ríkà wọ́n ní òfin kan tó ń pè ní Ali Act Muhammad Ali Act fún àwọn tó máa ń ja ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé tí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn company tó ń sponsor wọn tó bá ti ń di pé wọ́n fẹ́ cheat ẹlẹ́ṣẹ̀ kan tàbí oníjà kan òfin yẹn ló máa ń de àwọn company yẹn tó máa fi ń gba ẹ̀tọ́ àwọn oníjà àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn fún wọn so irú nǹkan báyìí ló yẹ kó ti wà ní Nàìjíríà torí àwọn bàbá Ògúndé àwọn bàbá Adélọ́wù yẹn ó yẹ ká ti ní òfin gan lábẹ́ òfin wa tó jẹ́ pé orúkọ òṣèré kan ló máa fi pe orúkọ òfin yẹn tó máa protect interest àwọn òṣèré gbogbo àwọn kíni ni mò ń try láti yànnàná lẹ́ẹ̀kọ̀ọ̀kan but kò kí n ṣe ni la máa parí ẹ̀ àtúmọ̀ máa bẹ̀ mọ́ wọn létí ni so ẹ ṣé gan ẹ̀yin tiwa ó dàbọ̀. Goodbye. Please subscribe to my YouTube channel and press the notification button.